ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ àti ẹ̀yìn fún ọlọ́run ọba tó yẹ pé òní ọpẹ́ kọ́ sí àti gbogbo tí ń jẹ́ ẹ̀yìn olóòlùkátà sí alẹ́kùn kí ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó máa bá òjíṣẹ́ àgbà Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Gẹ́gẹ́ bí ìṣe wa tí a tún ń gbìyànjú láti máa tẹ́ra ní ojú kòkòrò níbi ìmọ̀pá òfin ọlọ́run ọba mọ́. Ìyẹ́lú kọ́lá àríwá tí a tún kójọ ní ààyè yìí ní òrèkóòrè. Èyí tí a bẹ̀rẹ̀ sí máa wò báyìí òun náà ni al-istiqamatu wa atharuha fi islahi al-fard wal-mujtama. afẹ́gbé ọ̀rọ̀ ẹ̀wọ̀n nípa al-istiqama istiqama wa atharuha àti orí parí bàbá tó rí istiqama kí ni àwọn nǹkan tí yóò máa jáde àbí orí parí àwọn rìsọ́ọ̀tì rẹ̀ náà àwọn rìsọ́ọ̀tì tí yóò máa jáde látara al-istiqama fil fard istilahi al-fard láti ṣe àtúnṣe ẹnì kọ̀ọ̀kan wal-mujtama'i àti láti ṣe àtúnṣe àwùjọ. méjèèjì òun náà ni àwọn àfà òun náà ni wọ́n máa ń mójútó bó ti jẹ́ pé àwọn ànábì Ọlọ́run wọ́n máa ń mójútó méjèèjì náà islahi al-fardi wa islahi al-mujtama'i. ẹnì kọ̀ọ̀kan wa bó láti dá wal-mujtama'i
àti àwùjọ wa bó ló ṣe dá. Kí ni orípa ipa tí ní istiqama, ipa tí ló fẹ́ gbó, ipa wo ló fẹ́ kó látara ìtún ẹni kọ̀ọ̀kan wá ṣe àti ìtún àwùjọ wá ṣe. Ẹ rí pé kókó ọ̀rọ̀ tí a parí òun náà ni al-usratu kayfa takunu usratuna usratan muslima. Into bí òun ni ọ̀rọ̀ àwùjọ wa kábà gbàgbé nígbà tí wàhálà àwọn ọmọ tí wọ́n ń para wọn káàkiri tó ṣẹlẹ̀. Òun la bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé àwùjọ yìí dọ̀tí gan o, bó làwùjọ yóò ti wá dáa. Lọ́wọ́ ní tó lè mú àwùjọ dáa àti kápọ̀ wo ilé káyọ ilé wò náà ká wọnú ilé lọ. Nítorí pé àwọn tá ń pàdé ní àwùjọ táwùjọ fi ń jí àwùjọ nínú ilé kan láti ń jáde. Tí kálukú bá ṣàmójútó inú ilé yìí tí ilé bá ti wà ókè. Àwọn tá ń gbénu ilé náà ń wáta. Àwùjọ wọ́n ti kí ni àwùjọ ó da òun láti fa ojúṣe ẹnìkọ̀ọ̀kan láti fà jáde nínú àtàǹbẹ̀nu ilé. Lórí àwọn kan táwa sọ yìí, àwa ní àníbi al-istiqama. Kí ló pè ní al-istiqama? Ẹ rí i pé ilé ìgbàjúmọ̀ kọ́dà a ní ilé ìwé tí ń jẹ́ bẹ́ẹ̀. Ilé ìwé àwọn dòkítọ́rù wa òní jẹ́ al-istiqama. Kí ló pè ní al-istiqama? Hiya لزوم طاعة الله سبحانه وتعالى وطاعة رسول الله صلى الله عليه وسلم. ìtànkù ní lágbájá ní istiqama sábà fẹ́ wù ní èdè Yorùbá ìdó sísìn péré tí yẹn bá wà fún yẹn dúró lérí ẹ̀. èyí tẹ́mi ó ṣeré o ó wá ní istiqama lérí ẹ̀ kó wá dúró dáadáa. olùwani walaw istaqamu ala tariqati laqaynahum ma'an ghadaqa. Ọlọ́run tó bá yẹ páwọn èèyàn lọ dúró dáadáa lérí ojú ọ̀nà tí wọ́n dúró ní lérí ojú ọ̀nà tá a ti ní ànábì Muhammad tó bá lọ dúró lórí ẹ̀. Ọlọ́run ni a sì máa fún wọn lómi fún omi ọ̀rọ̀rùn ìsẹ̀mí ọ̀rọ̀rùn a máa fún wọn tó bá lọ dúró lérí ìtàkùn ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ala tariqa tí wọ́n sọ ń bẹ̀ wọn ní ìkéyìí tariqa Tijaniyya o ẹ̀rí kó wá ní alifu alam. Ẹnìkan tí máa ń sàlàyé pa Súfí ní gbogbo ọjọ́ Sunday ìgbà tó fẹ́ mú àwọn fúnbù pé tariqa dá nínú àwọn àyàtọ̀ lọ́mú wa nù láyà nẹ́bí tariqa nù àyà nẹ́bí alifu alam tariqa tá a ti mọ̀ náà ni òun náà ni tariqa kò sí tariqa kan tó wà láyé ń jọ náà tó ju ta ni ó ti lọ tó ju tariqa tó tànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam. So kí àwọn ọdún wà náà Tijaniyya àwọn ohun yàyí káyẹ̀ tí ma gbọ́ bá náà tàbí wallahi rírì wallahi istaqamu ala tariqa iná kọ́ yìí ẹgbẹ́ lórí dẹ́wà eré tariqa ànábì ni èyí tàà wà onantọ́ka sí tó bí kò síjọ kankan láyé ẹjọ́ náà lójú ayé ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́ wà ní kankan dúró lérí ẹ̀ tẹ́ bá ti dúró lérí ìlànà yìí ìṣẹ́mi yóò rọrùn. So al-istiqama bẹ́ẹ̀ bá ti mọ̀ pé tí mo fẹ́ ṣe lélẹ́yìn ojú ọ̀nà lélẹ́yìn tọ́wá ti wà pọ̀n bíi kíá ojú ọ̀nà lélẹ́yìn kọ́ wá dúró lérí ẹ̀ nítorí náà dúró lérí ẹ̀ ni pé àwọn kan wà nínú àwọn ẹ̀dá Ọlọ́run àwọn tán ṣe fojú rí nínú àwọn ẹ̀dá Ọlọ́run àtàwọn tí wọn ò ṣe fojú rí nínú àwọn ẹ̀dá Ọlọ́run torí fojú ọ̀nà tó wà yìí àwọn àfẹ́ gbé ọkọ̀ bẹ́ẹ̀ àwọn ní dàbí dídà àwọn ti ya ilé ibú náà àwọn náà fẹ́ sọ ọ́nà lórí ibú àmọ́ tí wọ́n bá ti wá ní istiqama ìwé mo rọrùn ọ̀sẹ̀ ní rọrùn nílé kò lórí ìfún wọn ní kọ́ kò lórí
ليلة نبي محمد صلى الله عليه وسلم الشيطان nínú àwọn ẹ̀dá tí ò ṣe fojú rí táà lè fojú rí tó yẹ tó wọ́n fẹ́ mú apó wọ́n fẹ́ tí wá pò lórí ìlànà táwà gbogbo àwọn ọ̀nà tí èyí tó wá pò lórí ìlànà òní òun wá gbẹ fún yàn òun wá là fún yàn ọ̀tún tẹ́lẹ̀ ìwò ọ̀tún wọ́n ṣe iná wò ọ̀tún ṣe iná wò ọ̀rọ̀ ní sọ́n ṣe yí dáadáa ọmọ ní lárí ọmọ ní lówó pàtàkì jùlọ nígbà táwọn kan bá tẹ ń dẹ́rù bà wọ́n táwọn kan bá ń dẹ́rù bọ́ tó kó fẹ́ ṣe súnà nípa Muhammad sallallahu alaihi wasallam wọ́n á ń dẹ́rù bọ́ ṣìtáni wọn á fún wọn lọ́wọ́ ó tọ́ ní sọ oríṣi tí wọ́n sọ ní ẹ̀mí ìgbìmọ̀ bọ́ sọ̀rọ̀ ó sì bá ní ìsìnkọ́mọ̀ kò ní rí ẹ̀ ìsìnkọ́mọ̀ ìlànà ní bùkátà sí báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kẹ́ tí wọ́n kú lórí Islam nígbà tí wọ́n rí ìnira wọ́n ní ìsìnkọ́mọ̀ ní o ṣòkò tí wọ́n ṣe Islam tó wà sahih tí ò ní wà lámẹ́ nítorí pé a ti rí àwọn ááyà nínú Al-Qur'an Karim a ti rí àwọn hadith àdẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam tí ń sọ pé ká máa rí ti wàhálà ẹgbẹ́ lóhun ti súnà àdẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ìbéèrè táàbí ni pé kí ni wá torí yẹn gbọ́rọ̀ mọ́ kí ló dé tí fi ṣe súnà ẹlòmí lè rò pé tó ń ṣe súnà ni pé wọ́n máa ń sanwó ọgbà ní Saudi Arabia wọ́n máa ń sanwó ọgbà fún ẹni náà wọ́n náà bọ̀ wá kó ẹ̀rọ wọn gba tiẹ̀ ẹlòmí lè rò bá bọ̀ kí ló dé tí mo fi sọ pé mo fẹ́ ṣe súnà nígbà Muhammad sallallahu alaihi wa sallam kí ló fà ọgbọ̀rọ̀ ní nǹkan tó fà kí ló wá kí làwọn àjọmọ̀ àwọn akíni àwọn èèyàn àjẹ́nà lọ wọ́n díẹ̀ Mashallah nǹkan àjẹ́nà buwá náà wà rí ọlọ́run wá sọ fún àwọn sọ̀hábà nígbà táwọn náà rí wàhálà ó ti wá fẹ́ súnwọ́n tí ẹ bá wọn sí ẹ̀kọ́ rí wàhálà ó làwọn bá níbi ìtẹ̀mí ó wá fẹ́ súnwọ́n àníbi ní àríwá aláwọ̀ tí nǹkan wá fẹ́ sú àwọn sọ̀hábà àbúfẹ́ sú ànábì Muhammad ọlọ́run wa máa ń gbóhùn títí sí wọn lẹ́nu ọlọ́run fẹ́ wọn lùhárì tẹ̀lé pé sẹ́lẹ̀ fẹ́ wọ àlìjẹ́nà nàbí kílẹ̀ wí ẹlẹ́ fẹ́ wọ àlìjẹ́nà wà lamma ya'tikum ẹ̀wọ́ àlìjẹ́nà wà lamma ya'tikum mathalu alladhina khalaw min qablikum àtìrìbúnà ìkọfẹ́ ẹmẹ́jẹ́ abẹ́rẹ̀ ni jazakumullahu khairan am hasibtum an tadkhulul janna bọ́lọ̀ ti sí ọrùn am hasibtum àwọn tọ́wà nígbà wíwò nígbà tí wọ́n rí ìnira lórí ẹ̀sìn àníbà Muhammad olùwà am hasibtum an tadkhulul janna mo rò ẹ̀rọ ìtọ́ni wà ní janna àbí kí ló tẹ́ fi ẹ̀rẹ́ ti dáhùn ẹ̀rẹ́ wà ní janna àbí هذا ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم irú wàhálà táwọn tí wọ́n láwọn náà fẹ́ wà lìjẹ́nà bíi ti ìyàwó ẹni àná irú wàhálà táwọn rí ẹ̀yìn sí rí ولما يأتيكم ẹni fẹ́ wà lìjẹ́nà ẹ̀yẹ̀ sí ti rí ṣòro kí láyé sọ fún wa àmọ́ rẹ̀ sí ṣòro torí lámà ní èdè lábáwá nǹkan tó yẹ ẹ̀fẹ́ ti ṣe èsì ìdánwò ní wọ́n lo lámà fún lámà ya sí sábàní àyìnà Muhammad àwọn akẹ́kẹ́ sí àwọn akẹ́kẹ́ sí ìdè kí ni wọ́n kẹ́kẹ́ sí ìdè òní àwọn etí rẹ̀ ní àrí lámà ya sí kẹ́ sí ìdè àmọ́ àṣẹ́mùtò à ń tẹ̀lé kúrò àlìjẹ́nà ẹ̀rọ ní òun gbà kẹ́ẹ̀fẹ́ wọ àlìjẹ́nà lẹ́tí yẹn ìlànà Nabi sallallahu alaihi wa sallam lẹ́tí yẹn láàrù ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم irú nǹkan tó ti ṣẹlẹ̀ táwọn ẹni àná àwọn táwọn náà ń tẹ̀lé àwọn ànábì kan lánàá táwọn náà fẹ́ wà lè jẹ́nà tẹ́yìn náà wọ̀ irú rẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ti yín o olùwà ní massatul ba'sa wad-dara wa zulzil
ọlọ́run ni a fi wàhálà kàn wọ́n o a fi nira mú wọn àìrí jẹ àìrí mu ọlọ́run a fi kàn wọ́n torí kí ni tó tó ń wá lè jẹun ọlọ́run ni a fi rí títí àárẹ̀ a fi dánwò wò torí kí ni tó tó ń wá lè jẹun àwọn ìnira ìfúnlẹ̀ mọ́ni wọ́n zúmzìm kílẹ̀ fún mọ́yàn ọlọ́run a fi dánwò wò. حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله tóbi wá jẹ́ pé ànábì wọn àtàwọn tí wọ́n tẹ̀lé wọn jọ náà ànábì wọn pé àwọn tí ọlọ́wọ́ bá ń bọ̀ mẹ́tàlẹ̀ fún náà ìgbà wọn làwọn tí ọlọ́wọ́ dé àlà inna nasrallahi qarib ọlọ́run ẹ̀ máa dààmú dínà àwọn tí ọlọ́run bá kọrí ó ti kéde yìí wàlẹ́ àwọn súnmọ́ ìdí náà tó fáwọn èèyàn tó ọlọ́run fẹ́ ṣe súnmọ́ Ànábì sallallahu alaihi wasallam ìdí náà wà mẹ́ o àmọ́ nira ọ̀nà inna ma'al usri yusra yìí tó padà gbẹ̀yìn ewúro yẹn ó ní kéde yìí adùn ni o kí ládùn náà kí bọ́ọ̀lù láyé là ń sọ fún ọ bọ́ọ̀lù ọba kọ́ mọ́ kí ládùn náà àlìjẹ́nà kọ̀rí ọdún mélòó la kú kọ́lá bí ẹ bá wà ní bí ẹ bá kú lórí ìnira náà nọ́sìrù láì ó kọ̀rí ìlú náà nù torí pé àsìkò tá a lò nù sàárè lásán ó ju àsìkò tá a lò láyé lọ ẹ̀wù lọ́sí Nàìjíríà bẹ̀rẹ̀ ẹ̀wù lọ́sí Nàìjíríà gbòmìnira 1960 ọdún kèlóore kèlóore bẹ́ẹ̀ 57 years àwọn tó ti kú gbà ní nǹkan mọ́ná wọn nínú sàárè wọn wá kẹ́kẹ́ bá ti kú máa wọ́n kàn tẹ́lẹ̀ nù nínú nǹkan tó yẹ kẹ́kẹ́ máa páyà láyé bẹ́ẹ̀ni tó bá ń dààmú rẹ lórí pọ́fẹ́sì tọ́lọ̀ ń ta nẹ́bì tó ọ̀gbọ̀rọ̀ lísì àsìkò tí lónú sàárè yìí àsìkò tí lónú sàárè yìí èmi nìkan mẹ́rin sàárè àbáyọ̀lẹ̀ kàríkàmọ̀ tó fi ó tún fi ẹnì kan lọ́wọ́ àwọn olókùn kàríkàmọ̀ ẹ̀ tó dá díẹ̀ àmọ́ ríra wa ọlọ́run yà wá sáǹkó yà ó làákà ìlóró pé bí nìkan tó mọ̀ bẹ̀rù jẹ́ nínú olè yìí náà bí yá ti ń jìyà làákà yìí náà ni àmọ́nù sàárè èèyàn nìkan tó many years àwọn kan tó wá wà nísìnyí ẹ wá wò nígbà wo ẹ wò bàtà Ànábì sallallahu alaihi wasallam tó ṣe hijira ọdún kìlórí 1439 years àwọn tó ti kún gbà ń kọ́ àwọn abúlé àbí 1000 years and 500 years ago abúlé àwọn gbàgbọ́ tà lẹ́dìí sí ẹwùn tẹ́tí àwọn eléyìí wà so nítorí lẹ́yìn láti ní kéyìí omi sùúrù sábà ní inna nasrallahi qarib àrẹ̀tẹ́ lọ́wọ́ bá súnmọ́ àrẹ̀tẹ́ méjì ló wà àwọn sàhábà tó bá lọ sójú ogun nǹkan méjì ní wọ́n ń dù bó ti jẹ́ pé wọ́n náà lónìí tó fẹ́ ṣe súnà Nabi sallallahu alaihi wasallam nǹkan méjì ni wọ́n lò wọ́n dù àwọn ni imma nasr aw shahada imma nasr aw shahada inú káwọn ó jẹjà inú káwọn máa gbogbo lọ káwọn win àwọn shahada àbí káwọn àkókò ṣe yìí méjèèjì àwọn olú báwọn bá win ni àwọn kọrọ wá lé ni bábá tó pa àwọn sọ́wọ́n náà àwọn tó lù sí eré ẹjú tí ju káwọn yìí lọ ṣùgbọ́n náà tí wọ́n lọ rẹ̀ ṣe súnà Nabi sallallahu alaihi wasallam tó rẹ̀ tẹ̀ láti ọlọ́run ọba imma nasr àwọn méjì ní kọ dúró pé tí ìbá tẹ ẹ̀rẹ́ yìí kó tí ìbá rẹ̀ lómi kúnra mi kìí ti ẹ̀fẹ́ èyí tó súnmọ̀ yìí àwọn ìsáhàdà ẹwà níbi láfá ìnira ti gbẹ̀ nílẹ̀ mi sáádà mẹ́ fún mi so a níbi al-istiqama lábẹ́ ọ̀rẹ́ tàbí bá lọ a mọ̀ fún aláwọ̀ àpẹẹrẹ àwọn ẹ̀dá bíi tiwa táwọn náà ti ní istiqama
èyàn ní bùkátà sí o bí yóò bá ṣe sí kọ́mọ ẹ máa rí pé lónìí ó ṣe súnà ó tún dijọ́ kejì ẹ̀rí bẹ̀rẹ̀ kí ni ò ní sí kọ́mọ rẹ̀ kò sàdédé mọ́ ṣe mọ́ ọwọ́ tó challenges kan ní ó ṣe pé challenges ẹ̀mí láwọn nǹkan tí wọ́n máa látẹ̀lé tí ò ní mọ̀ bí ó ṣe ṣẹlẹ̀ so tó pè ní al-istiqama wọ́n ní hiya luzumi ta'atillah wa ta'ati rasulillah òun ní kéèyàn dún ní mọ́ ìtẹ̀láti ọlọ́run tí yẹn ti ń tẹ̀lé òní kí ẹ mọ́ kó mẹ́ àti ìtẹ̀láti Ànábì Muhammad sallallahu alaihi wa sallam kí ẹ mọ́ kó mẹ́ ìdọ́pẹ̀ ní istiqama nù bẹ́ẹ̀ nìkan wá ní ọkọ mẹ́ tó kó bẹ́ àwọn ní kó mẹ́ ọkọ̀ mi àwọn ní kó ẹ̀ ní kó àrí ìyìn ní kó bọ̀tà àwọn àkójọ kó mẹ́ lónìí àwọn tó máa fi sàdánwò bá wa lónìí tó nípa fẹ́ fi súnà àwọn mọ̀lẹ́bí tí wá ní bó ti jẹ́ kí àwọn ẹni àná náà àwọn mọ̀lẹ́bí wọn náà gbogbo tí wọ́n láti wà nígbà Muhammad àwọn ará Mọ́kà náà gbogbo sí àwọn Kùrẹ́ṣì ni wọ́n àwọn Kùrẹ́ṣì náà gbogbo àwọn àná Muhammad family ni wọ́n ló ti jẹ́ pẹ́gbà tí wọ́n lọ sí ogun Badr kálukú wọn tájẹ̀tì wọn ni pé èyí tó jẹ́ mọ̀lẹ́bí mi tó lóun ò gbọ́rọ̀ olùlọ́pàá tájẹ̀tì wọn nù ló fi jẹ́ pé Abdullah bàbá Abu Ubayda al-Jarrah bàbá Abu Ubayda ìgbà tó ń lọ sí ogun kí tájẹ̀tì tiẹ̀ Abu Ubayda ní tájẹ̀tì ẹ̀ kò lọ sí kẹ́kẹ́ lọ́rùn pé Abu Ubayda wọn pa nígbà tí ó ti wá rí lẹ́nu pé òun ló fi jẹ́ pé àtọ́kọ́ pọ́ sẹ́yìn tíìbì tọ́wọ́ bẹ́ẹ̀ lọ́gbọ́n àwọn mẹ́rin tó jáde nínú Quraysh àtàwọn ọmọ tẹ́rin tó jáde nínú kíni yìí nínú àwọn mùsùlùmí mọ̀lẹ́bí kan náà ni wọ́n èmi ní pàálẹ̀ yìí bàtà Abu Ubayda tí bàbá Abu Ubayda tó sì dojú ogun ìkàn rìn káàkiri ni kò pààyàn ìkàn ń fojú káàkiri ni Abu Ubayda ní wá tí Abu Ubayda bá pàdé àbáyé báyìí yóò tún pàlà sẹ́yìn àbúkù lé yóò tún lọ gé wájú yóò tún pàdé àbá rẹ̀ yóò tún pàlà sẹ́yìn ó di ẹ̀fọ́ báyìí dé Abu Ubayda ní kí ló kọlù mí ó sọ ìdájọ́ àbá rẹ̀ lọ́rùn ní ìfàṣà àlá ó di àbá rẹ̀ bọ́lẹ̀ rẹ̀ èyí bọ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀fà rẹ̀ pé àwọn ará Mọ́kà àwọn mọ̀lẹ́bí náà gbogbo tí wọ́n sá fún wọn àwọn ọmọdé náà wọ́n tó máa bá wọn bẹ̀. Ànábì wa Ibrahim alayhi salatu wa salam àwọn ológbogbo tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ló gbogbo tí wọ́n náà kí ọ ní ṣe súnà náà bí o kí ìmọ̀ bó ṣe dùn lẹ́nu àwọn mùsùlùmí tó bàbá mùsùlùmí sì ni ọ ìyá mùsùlùmí ni ọ ọmọ ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe súnà náà bí ọ ní ọ ní ṣe súnà yìí o ọ ní ṣe súnà yìí o súnà kí ni kí wá ṣe bíbíà Ànábì ní ya'ti ala an-nas zaman Ànábì ní ẹgbọ́ èèyàn o ìgbà tí Islam ti jòkó tán táwọn ti ṣẹ̀yìntì tí wọ́n ti tẹ́tọ́ Islam jòkó lórí ẹgbẹ́ àwọn kan ni tó tí Islam lè dúró àwọn kan náà fi ẹ̀gẹ́ lẹ̀ pé yọ́ á lọ sí ni àwọn kan sì lọ sí lóòótọ́ ìgbà tí Islam wá jòkó tán Ànábì wọn fáwọn sàhábà ẹwọ́n ní sọ́ra yìí wá ti fírí báyìí o ayé ti ń bẹ̀rù wọn àmì ẹ̀rọ gbọ́ ya'ti ala an-nas zaman àníbi àsìkò tó tún padà bọ̀ abáyàn láyé o ìgbà ìgbòta àlùkọjá o al-qa'imu ala dinihi ẹni tó mọ̀ wọn fẹ́ dúró lórí ẹ̀sìn al-qa'im ala dinihi ẹni tó mọ̀ wọn fẹ́ dúró lórí ẹ̀sìn wọn fẹ́ dúró lórí ẹ̀sìn kalkọ́ọ̀bì alàjàmọ́ ẹ̀. Àníbi ní ọ̀rọ̀ rẹ̀ ńjọ́ náà ó dàbí ẹgbẹ́ni tó gbá ògùn náà mú ni kí ẹ gbá ògùn náà mú. Ẹgbẹ́ tó ń jókòó náà bẹ́ẹ̀ kí ẹ gbá ògùn kò dé rí. Ìnira tí yóò mọ ẹran nígbà tí ẹ bá gbá ògùn náà mú irú ìnira bẹ́ẹ̀ ni yóò mọ rí. Nítorí pé kọ́ọ̀hìm alàdí ìlú ó dúró lé ẹsẹ̀ rẹ̀. Ẹni tó lọ́wọ́ bẹ́ẹ̀ ti súnà erigilé lórí lẹ́yìn jẹ̀mọ́ eré ẹ̀sìn ẹ̀ náà ni àbẹ́sọ̀ pé nǹkan náà bíi mú wá ò sí mú ẹ̀sìn
àyẹ̀ fi kó nira bá lóòótọ́ irú àsìkò ńlá wà yìí bí Yorùbá ní ti kọ́ ọmọ ní bàjá ṣé níta ni máa ń fún ọ ẹ̀gbọ́n ó ti fẹ́ sún mi báyìí ó ti fẹ́ sún mi báyìí yóò wá kó lé ẹsẹ̀ kò ní sún náà mọ́ ibi kan wọ́n ti kọ́ bẹ̀rẹ̀ fún ọ wọn lè kọ́kọ́ lọ fárùn gbọ́n náà àtẹ̀gbọ́dù ṣòkòtò irọ́ ń pa mọ́ bọ́ bá ti fárùn gbọ́n ọ̀daràn ó tún ṣe bí lẹ́kẹ̀ẹ́ jù ọmọ yìí kì í ṣe súnà yìí náà ṣòkòtò pọ̀ ni àìsàn mọ́ ẹ tó pọ̀ wá wọ́n tún pọ̀ ju dídí òní lọ àtàwọn kírímínà tó yẹ kẹ́ fọlọ́pàá ń mú tán bẹ́ẹ̀ nulẹ̀ àwọn kóòtù àwọn ọba wọn dá sí àtàfẹ́ ìjálàbí ẹ̀wọ̀n ìyá ayé àwọn tó yẹ kán ṣe ń búlálà fún wa fún yẹn sáàrin àwọn tó yẹ ká ti lé fóònù mọ̀lẹ́bí ẹnì kan mẹ́tẹ́ kí ẹni kò mọ̀lẹ́bí tó ní jálàbí lọ kẹ́ni ò bá rẹ̀ tó fún bá gbé fún wa fún tẹ́lẹ̀ níyàn àmọ́ tẹ́ bá sọ lọ́jọ́ àkọ́kọ́ ni sẹ́niyá ìyẹn bá wọn ìtumọ̀ istiqama nù lùzúrú kan àtìlẹ́ wọ́n tó àti rọ̀tún kéèyàn dún lérí kéèyàn dún mímọ́ ìtẹ̀láti ọlọ́run ìtẹ̀láti ànábì kọ́lá báwọn kan bá ní ọwọ́ ti lásìkò ní báwọn kan bá ní kọ́ máa ń ṣe lásìkò ní ọwọ́ àdúlé máa kò báyìí lára àwọn sábì àti Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ ṣe hijira ó fẹ́ sálọ sí Madina títí wọ́n rọ àwọn mọ̀lẹ́bí wọn pàdé rẹ̀ àwọn tàbí pàdé rẹ̀ àwọn fámìlì rẹ̀ nítorí pé àwọn lọ́bàá ẹni fún òbí ẹnìkan dáa kó lọ pàdé kó lọ fọ́ kan fámìlì pé fámìlì èdè nídìí ìfẹ́ nìkan wá ti fámìlì wa kó wa pa mí nítorí pé mo jẹ́ mùsùlùmí yóò dogun òun ní wọn ọgbọ́n tí wọ́n ṣe pẹ̀lú ànábì ó padà sí mítìlì pé ń tàṣe ni pé gbogbo wa ẹgbẹ́ apá ọkọ̀ lẹ́ẹ̀kan náà ká lọ ká mẹ́lẹ́ká pa so that àwọn fámìlì àmì tó bá náà dìde ẹ̀rú ó gbà wọn lé bá gbogbo mọ́kájà báwọn lọ́wọ́ àti àtọ̀bí à ń bẹ lára wọn pé wá àwọn fámìlì ní máa ń fìyà jẹ ara wọn àwọn mọ̀lẹ́bí ló padì rẹ̀ kò bẹ́ ìdí wọ́n ní bọ́lé lọ ọlọ́run lọ ìjíká ìwọ́n tí jíra lọ ọmọ tí ṣe ọ́ wọ́n ní kó padà wọ́n sọ fún lẹ́lẹ́rọ̀ wọ́n ní kó padà wọ́n ní wọ́n padà ó a ní wọ́n padà ọ́ kú sí ọ́ ó ní wọ́n padà ọ̀nà kí ló ti jẹ̀mọ́ istiqamah lùzúmù ta'atillah lérí tọ́lọ́ ilé nígbò ṣùgbọ́n gẹ́gẹ́ àkọ́kọ́ táyẹ̀ ti ń tẹ́sì pé kọ́ tẹ̀sílẹ̀ gbogbo ọ̀sẹ̀ ti di pé kó gbọ́ ọmọdé pé nǹkan tí wọ́n ń ṣe yìí sójú ọ̀nà mi wà àdéhùn táyà kẹ́rọ ni pé gègé rí òní wàhálà lórí ẹ̀sìn mùsùlùmí ni wàhálà lórí ẹ̀sìn ibi táyà ti kà náwó nu wọ́n á dá ìṣe kọ́nà ìyá rẹ̀ ó sì láfa lòun ìyá rẹ̀ ti bá sọ̀rọ̀ kò gbọ́ ìyá mi ni mọ́ṣẹ́ tọ́lọ́ tàná yóò á ní gbọ́ tó lè bùjà mi lárí kìámà ni yawma yafiru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi bí káàkiri kó mọ̀ sáfún àwọn kìámà wọ́n wá sọ fún kòzẹ́yìn wọ́n ni kó gbọ́ lẹ́rọ̀ ó lòun ọ̀gbọ́ wọ́n ni ọ́pù á olùtẹ̀wọ̀n lọ́rùn subhanallah olùtẹ̀wọ̀n lọ́rùn taking mùsùlùmí ó sì dájú tí wọ́n tẹ̀mí káàdọ̀ kí ló tún ṣẹ́kì wọn ní sí kí wọ́n ní sí ni pé àníṣàn olè rẹ̀ ó ti tẹ́ kó ọmọ fún wa ní ìjọba nàìjíríà táwọn lónìí o àmọ́tọ̀lá ọlọ́run ní yóò dìbẹ̀ o kò sí ẹni tó bá fi lè díyàn kò gbọ́dọ̀ díyàn káàyàn lé ìjọba bá rà jáde àǹfààní táwa nínú kátó aláwọ̀ lé ìyàwó láwọn pa káàkiri kí wọ́n máa pa ẹni sí ìgbé àpọ̀ tó bá lọ fẹjọ́ rẹ̀ fún lásán pé àkà pa ẹwọ́n wí wọ́n ní ẹgbẹ́ ẹlẹ́pàá wọ́n dì náà rẹ̀ ní wọ́n láwọn sọ bẹ́ẹ̀ tí wọ́n máa sọ bẹ́ẹ̀ kí alápàá tó bá alábí nǹkan wa ẹ̀ pa àkọ́lá kò gbọ́rọ̀ kú kọ́lá wọn bá fojú ọgbọ́n tó kú ẹ dáràn ní nàìjíríà táwọn ń lò lọ́wọ́ lónìí wọ́n sọ fún kòdó di àwọn pa
ó wá lóhun dúró lórí ẹ̀kọ́ ti tán wọ́n lè kankan wọ́n lágbèrè mi ẹ̀ kama bí a ó ní ẹni sùúrù náà ẹ̀ tún ní ìyọ̀dá kí ìyẹn láti dára méjì àwọn sábẹ́ ẹni wọ́n balẹ̀ ọlọ́run dáhùn lójú wà láì ọlọ́run dáhùn àwọn sábẹ́ lójú lójú pé a ní ìrìkà méjì a padà bọ́ ọ̀dẹ́ bẹ́ẹ̀ wàlláhì a ní ìrìkà méjì àlìyàkiri ẹjú kọ́ lọ́run dáhùn lójú ṣùgbọ́n dáhùn àìníyà kí ní ti ń dáhùn ọ̀pọ̀lọpọ̀ lónìí mùdámùdàm yáhá wàyáàtì yóò kọ́ mi sí ọdún padà wá àlìyàkiri ẹjú kọ́ lọ́run dáhùn lójú àwọn sọ̀rọ̀ ọlọ́run dáhùn lójú púpọ̀ wàlẹ́ wọn ní kẹ́fún náà làwọn sẹ́yìn láti lára méjì wàlẹ́ wọn ti fún àwọn sàádò lójú mùsùlùmí òkè ń lójú àwọn sọ gẹ́gẹ́ àti sọ orílẹ̀ rẹ̀ ẹ̀lákùn ẹ̀sùn máa lọ́wọ́ àwọn àfọ́ ẹ̀lákùn náà kí ni kí n ṣe ṣé wà ní kọ́ mọ́ sí mi àwọn ọkọ̀ ṣe mi kọ́ láti kí àwọn ọkọ̀ lọ́ọ̀kì èmi àbí kọ́ máa sọ̀rọ̀ sí mi wọ̀ làánù hù làánù ìdílé kọ́ máa sọ̀rọ̀ fún mi ò tẹ́lẹ̀ gbèsè èmi ò ní sọ láyé ó kù sí ọ lọ́wọ́ ìwọ́n bá tiẹ̀ yí o kálukú ní bá tiẹ̀ yí nínú ìgbà tẹ́lẹ̀ ajẹ́ ọ̀la ẹ̀ kò sẹ́ni tó bá yí lánàá àdé after àwọn sì yókù wa àwọn tó ń náà àfa àwọn náà bá ti wọ́n yí ẹ̀ẹ̀kan mọ́ ní ẹ̀rọ àti àwọn aláìyàn àfa yóò bá yóò nígbà kọ́nà ti tẹ̀lé ìjọba báwa yóò yóò àfa àwọn kọ́nà ti tẹ̀lé kálukú ní bá tiẹ̀ yí wà láìla àdé tiẹ̀ nu àkàmọ́ ọ̀rọ̀ ọdẹ bí báwọn tàbí náà ti rọra wọn kẹ́ dé bọ́ọ̀lù àmọ́ àrùn kò sí ẹ̀sà àwọn tó ń fi ọ̀hún tó bá wọn ṣùkà àwọn àdájára pé kí ni ẹ̀tẹ́ ní ó pé gbọ́n tí wọ́n wí torí ilé ìwé kọ́ parí ilé ìwé padà síbẹ̀ pàápàá ní padà súnmọ́ wọn padà tí wọ́n lọ́gẹ́ ẹbí pé ọkọ̀ kọ́ọ̀sì kan lọ pé mo ti ọwọ́ wọn náà kárí ọba mi nǹkan tó àti ìbẹ̀rẹ̀ fẹ́ kò rọrùn ọwọ́ bá wọn fún mẹ́ pẹ́tẹ́pẹ́tẹ́ lọ́wọ́ wọn lọ́kọ̀ọ́kọ́ nítorí pé àwọn kan tí ó gbọ́ láyè láti tẹ́tẹ́lẹ̀ ayé tí wàá gbà ọ́ bí ìmọ̀ ti sílẹ̀ ní sí kò lè máa fóbi káàkiri lójú títì mọ́ ó ti di àgbẹ̀dẹ̀ká fún ọ kò lè fọ́ fóbi káàkiri lójú títì mọ́ àbí ẹ̀kọ́ ni kò lè gẹrun kírun mọ́ kò lè mọ́ra ti láàrin mọ́ kò lè wọ́yẹ́ sílẹ̀ fún mọ́ àmọ́ wá ó ní máa pa ilé ìwé wàá pọ̀ pọ̀ sínú sílẹ̀ ó ti wá jẹ́ àdírí kìíní wà láyé onípadà jẹ́ ilé orí àwọn onígbàjẹ́ láyé fún fọ́lọ̀ fúra so ló fi nídìí ẹ̀ mẹ́rin nìkan tọ̀ ọ́ wà láyé mẹ́rin nìkan tọ̀ tó bá lọ yíwọ́ yí lọ́nà nù àti tààrà sí súnà ọ̀rọ̀ wọn so wọ́n nídìí ẹ̀ kò bẹ́ẹ̀ bùrù ẹgbẹ́ ẹgbẹ́ àwọn méjì wáyé ó wá yan láka méjì kọfífà táì ó fúyẹ́ kò jí ó bùrù bọ̀ ẹgbẹ́ tó tọ́wá wí ó ti bá yóò bùrù báyìí lọ kẹmà ó pé àbúkò fẹ́ kú ṣé mọ̀ ẹ̀rọ àwọn àbúkò máa ń sọ tó máa ń gbọ́ àwọn ọ̀tẹ́ ń bá sọ̀rọ̀ wọ́n á fi ọ̀gá gbélé ẹ̀rọ àti sọ̀rọ̀ lọ ọ ti gọ̀ wálẹ̀ ọ̀rọ̀ púpọ̀ wọ́n ti kọ́ wọ́n mú ọlọ́pọ̀ ẹ̀ẹ́sẹ́ tó kúrò ní àbí ọwọ́ tó tẹ̀ bọ́ lọ́rùn ó ti rí gẹ́ẹ̀tì nù ó ti kúrò dá kí ní àwọn fún wọn jẹ ìkànnì àwọn ìyá wa kọ́lọ̀kọ́ bá mú wọn dúró dáadáa ọlọ́run káwọn náà máa gbọ́ tó wọ́n ń gbọ́ èyí káwọn máa gbìn ilé àwọn ìyá wa wọ́n á gbọ́ àwọn kíyè tó wọ́n dúró àwọn díẹ̀díẹ̀ àwọn kí ní àwọn abẹ́tọ́ máa ń ṣe inú fámílì tí ò wá òkè kò bá wọn sí máa wọ́n ti wá fúra wọn tí wọ́n fúra bí ọdún méjì àti lóṣù ọmọ wọn kùnrin fámílì mo ní àwọn fara sọ fún pé òun jẹ́ ẹ̀bí pé àti wọn èkú yẹn nìkan jẹ ó ní wọ́n sọ fún mi ọ̀rọ̀ pé bóyá ń sọ àgbàlagbà ní o òun atakùtù ọ̀rọ̀ sí èkó ti fún láàbí tó jẹ òun náà pé ó kí ṣùgbọ́n ó ti ní àkàì ọ̀rọ̀ tó ní ìyá ọ̀gbẹ̀rẹ̀ lẹ́yìn èyí tẹ́lẹ̀ ìṣẹ̀ yìí rọ́n tó wọ́n rẹ̀ mú tútù àwọn ọjọ́ ọgbọ́ ọgbọ́ inú ìníṣẹ́ láì ẹbá ní ṣe ìníṣẹ́ o fáyìn kọ́kẹ́ ni yóò lọ sí ìwíwá ìyẹn ló ń sọ àkíní fáyìn kọ́kẹ́ ni yóò lọ sí wàlá wọ́n ṣe sùúrù bá ẹgbẹ́ o wọ́n yí gbogbo ilé òun mọ̀ bẹ̀rù ẹni ẹ̀gbọ́ wọ́n ní ibi tí ara kẹ́lẹ́kẹ́lẹ́ kí ara ọ̀rọ̀ ìrẹ́ ti lẹ́sìn ẹnu kò hàn
ọlọ́run bá ń sọ fáwọn ọmọ pé ẹgbẹ́ ẹ máa ní sùúrù kẹ́rẹ́ àwọn gẹ̀gẹ̀rẹ́ bí ẹ̀yìn náà tó fẹ́ sọ̀rọ̀ ni ó ti fẹ́ sọ̀rọ̀ náà sọ́kọ́ ti tẹ́ gbá mi ní lọ́gbà àkọ́kọ́ tó fa kan tó bá sún wa nìṣẹ́ àbí ìtú sọ̀rọ̀ náà bọ̀ àwọn kan ti sọ pé ẹja tẹ́lẹ̀jáde wọ́n ti mọ̀ fún tẹ̀mí ìgbó ní yóò nílá rẹ̀ sọ tó bá parí alákọ̀ọ́kọ́ tó bá jẹ́ lẹ́kẹ̀ẹ́ ìgbẹ́ alákọ̀ọ́kọ́ náà ẹ̀yà tó tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀tún òní lọ tó já fọ́jọ́ Abdullahi ẹ̀rọ àwọn ẹ̀yà fún ẹlẹ́gàrí fún ara tó tó tóbi jẹ́lá fún káwọn náà àwọn ọ̀dún mẹ́rin sọ̀rọ̀ mọ́ oníkàlà ní ọdún lẹ́gàrí wọ́n dìbò ló kà torí pé ọ̀dẹ̀ àníkọ́ búyàn àti níkọ́ sọ̀rọ̀ afá tọ́kọ́ eléyà bú wọn nísìnyí ó ní ẹgbẹ́ yẹn lẹ́tà ká méjì náà kẹmọ́ wá rẹ̀ wá fún yẹn àtọ̀ tí ìbá jó gúdù báyìí lọ àmọ́kẹ́wọ́ pé àdúgbò fẹ́ kú so ní táwọn ẹbí ń bá ń bá gẹ́gẹ́ fún àkọ́kọ́ fọ́dúnwájú sẹ́kẹ́tìrì kó ló tó dùkú yẹn kú lọ pàtàkì ní kẹ́rin nínú bá bọ́ sí ṣẹ́gbẹ́ tó bá wọn wọ́n sí yìí káàlẹ̀ ní sọ́wọ́n lè wọlé tó kò ní káyé òkú mọ́nù wàláyé wọ́n ti mú sọ́hábà yìí wọ́n ti kàn ìgbà tí wọ́n kàn lè tó ti lẹ́bí lóòótọ́ mù èyí làwọn ní ọrùn tẹ́lú mi ò sí àwọn ìjànẹ́bí ọlọ́ àjànẹ́bí ọlọ́ àjànẹ́bí ọlọ́ ọjànẹ́bí ọlọ́ ra èyí làwọn yìí náà àwọn nìkan ká nàbí ti bá sọ̀rọ̀ ṣùgbọ́n nàbí bá nǹkan tó yẹ kí wọ́n gbọ́ ànábì ti fún wọn náà kẹjẹ àmọ́ wọ́n ti ní ọlọ́run dá wọn lójú wọ́n ní àmọ̀ dájú ọlọ́run ọba wọ́n kàn kánú wọn ni lọ́jọ́ abẹ́ kàn ìgbìmọ̀ dùn bọ́wọ́ sọ fún wọn kan wọ́n máa ń pọ́ bá rí ẹni pé kò lè mú wa tó tó tọ̀lé àdìgbàwó lè rẹ̀ ìtayé lè dé sí ọjọ́ ọ̀nà wọ́n ti yọ ládé nù wọ́n náà bẹ̀rẹ̀ sẹ́nu ọ̀kàwé ni wọ́n ọ̀rọ̀ máa ṣiṣẹ́ gbágbá fọlọ́ máa ṣe ní ìdè mọ́ ọmọ gbàgbọ́fọ̀ àwọn ọgbọ́n káàkiri ibi fọ́fọ́ ọgbà máa lọ ọbẹ̀rẹ̀ sẹ́nu wọ́n ti lọ́wọ́dé nù ẹni wọn kaná àmì àwọn tí wọ́n fọ mọ́tò kan parí ìdìbí wọn ìdílé wọn lórí àwọn tí wọ́n jẹ́ ìwọ́n adẹ́rùbọ̀ bọ́lá kan bẹ ní Niger State bọ́lá Zakaria àdúgbò náà Nàìjíríà àdúgbò àwọn eléyìí òsì àdúgbò ànábì àdúgbò Nàìjíríà àdúgbò ànábì bọ́lá Zakaria ẹni ẹ sì bẹ dì sí gbàtí wọn secondary school ó mọ lọ lecture àwọn ahadu sunna bí kà máa ń lọ kéèyàn máa ń lọ bí wọn ti máa ń wá àwọn tó yẹ ti ń jòkó ti lára kò tí mà ẹ̀mọ̀ díẹ̀ ó ti tó ìfàsùn sókè àwọn bọ̀dá rẹ̀ ká fún ó dẹ̀ kan báyìí dé yàtá ó gbọ́kúnlẹ̀ yìí ni bọ́dà Zakariya ó lóun ò fún lẹ̀ lọ́dọ̀ bọ̀dá rẹ̀ níbi ó wá àsìkò tó wá gbọ́ yìí àti bẹ́ẹ̀ sanwó wáìkì ni bọ́dà yìí lóun ní sanwó wáìkì rẹ̀ ẹ̀kún ló mú lọ Haúsá Yorùbá ni ó lóun ní san kọ́dà kò bẹ́ ọkùnrin lè fún mi lá ó wá kùn lé màtí wá kùn lé wọn fún mọ́sálásí ẹ bá àwọn ìyá mọ́sálásí náà kí ló dé àbọ̀dá ẹ̀ ló ń lé wà tó lóun ní pínlẹ̀ fún ọ̀dà rẹ̀ ọmọ ilé ìlú wa ilé yìí ẹni kó mọ́sálásí wàhálà wọn tún lé bọ́dà Zakariya wọn lè kó mọ́sálásí ìkànnì àwọn tí wọn bẹ ládùúgbò lọ́pẹ́ ní àá bí kí wọ́n lé lọ́sẹ̀ ní sí ọ̀dà ọmọ gbẹ́nu sọ àti gbẹ́nu sọ ti jẹ́ wọ́n gbẹ́nu sọ bọ́dà yóò ṣe wáyé kì lọ́dún yẹn kò ṣe wáyé kì lọ́dún yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́tẹ́ printing press àtúmọ̀tẹ́ ìwé àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ní ìjọba kọ́ nìyẹn Saturday Sunday kò ní lọ ṣiṣẹ́ àárù onígbọ̀n fún àwọn ará àárù tó lọ́gbà so àwọn owó tó fi jẹun ní gbogbo ọ̀jẹun Saturday àti Sunday ní oṣù kìíní yìí òní orí after 2003 now àbí 2004 ojú àwọn lọ brother yẹn ó ti ní sẹ́kẹ́tẹ̀ tó pẹ́pẹ́ tó bá kọ́sẹ̀ fún àwọn olùní ìlú ìsinmi wọn kọ́dọ̀ ó tún wá ní ìtàkìtẹ̀ kàlẹ́ndà wáyé tí wọ́n ṣe ó kéwú kọ́dà mọ́ pẹ́pẹ́ pẹ́pẹ́ ìlera báyìí wọ́n mọ̀ pẹ́ padà ló gbà yẹn ó kọ́ ní àbí òní wọ́n ń lọ láré ni ó súnmọ́
gbogbo nǹkan àti ìlú lónìí tó wà lábẹ́ àwọn òbí rẹ̀ lábẹ́ ìbọ̀dá rẹ̀ yìí ó fẹ́ fún àti ìfẹ́ ó lè mọ̀ kọ́tẹ̀ wọn kẹ́wé nínú àwọn akáwé àwọn afẹ́ káàkiri ó ní máa tó káàkiri ní ti kó tó káàkiri àló ti ní ìdíjọ́ fi ń tẹ́lẹ̀ kàlẹ́ndà àti 2003 so wọ́n mú kù báyìí ó rí pé ti dọ́tọ́ wọ́n ti kàn ọmọ kan lágbàlọ́bù kò bú ẹkún o màtó yá wọn kàn tí wọ́n bá ti pa wọ́n kọ́ gé etí rẹ̀ ọ̀tún náà wọ́n ní bá ti gbé ọ kékeré nu ṣẹ́ta ń gé ọ̀tún ṣẹ́kọ́tì ní ọ̀pọ̀ tí ó ti wà rí ẹgbẹ́ ọjọ́ ìdábí ní irú ìlọ díẹ̀ nu o a tún gé tí kejì o wàláì kò bẹ̀ wọ́n هذا هي الاستقامة wọ́n tún gé tí kejì wọ́n yóò ojú kejì wọ́n ti kún kẹlẹ̀kẹlẹ̀ tó lè kú nù ó wá ń fi kíní kàgbà tán pa wọn ọlọ́run bí wọ́n ti pọ̀ tó yìí bá ń máàkì gbogbo lọ́pọ̀ bá ń máàkì gbogbo lọ́pọ̀ kan má fẹ́rẹ̀ kẹ́kẹ́ kú ní wọ́n ti pọ̀ tó yìí láì mọ́ sí àjẹrẹ tó parí lẹ̀ àgbọ̀n òfin sọnù sọ́ọ́bà kan wá ń bẹ bóyá Amir fún Ahmed máa rántí kọ́ ẹ̀ sọ́wọ́ yẹn òun náà wà lára fámìlì ẹ̀ tó tẹ̀lé wọn lọ tẹ́ rí iwájú ló dúró lọ́wọ́ kékeré lòún gbà yẹn owó ojú wọn 7 years lọ kí ọ̀rọ̀ tó sọ ni wọ́n máa ń wá fún ẹ̀pọ̀ fún bí ẹ̀pọ̀ kó máa wá tó bá fún ọ̀rọ̀ inú ẹgbọ́ títí pàtó náà padà ádá ojú ẹ̀dá àgbàdì ẹ̀ ó náà padà ádá mùsùlùmí. so idan ìtàpẹ̀ ní al-istiqama olùlùzúmù ta'atillah wa ta'ati rasul so ọdún ní mọ́ ìtẹ̀rẹ́tọ̀ náà àti tànẹ́bì tọ́run tí ó ní ọ̀nípò mẹ́ Ànábì Muhammad ẹnìkan ti lọ bá ń jọ kan rí ó béèrè lọ́wọ́ rẹ̀ ẹni tó lọ bá wọn pè ní Sufyan bin Affan tó lọ bá ní Muhammad radiyallahu ta'ala anhu ó ní ya Rasulullah ó ní mo kò wọ́n jíjẹ́ lọ́wọ́ bá kulli fil islami qawlan ó ní wà lẹ́nu wá béèrè kan lọ́wọ́ rẹ ni o ìdí mo wá béèrè lọ́wọ́ rẹ o nídìí àlàyé púpọ̀ lórí ẹ̀ kọ́ọ̀kan sọgbọ́nà nǹkan fún mi nípa ìsìláàmù yìí làásàlù ánú àhàdà tí ẹ pé tó bá sọ fún mi yóò jẹ́ mi débi pé kò tí ẹ̀ níwù mí èsì ní bùkátà láti fún ẹ béèrè lọ́wọ́ ẹlòmí mọ́ bóyá lẹ́yìn wà nábì kọ́kọ́rọ́ àlejò ni kúrì sọ pé amantu billah wọ́n ní mo gbọ́ lọ́wọ́ gbọ́ ṣùgbọ́n wọ́n ní kí ẹ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ èyí ò wù yẹnu yóò sì kí ni yìí yóò sì gbó lọ́kàn sọ pé ọmọ ìbọn ni tó mọ̀ sí sẹ́kì kó wá ní ìsìnkọ́mọ̀ lórí ẹ̀ ìsìnkọ́mọ̀ yìí òun ni ó jẹ́ kí mọ́nì kó sì kí ni kó sì sẹ́kù sí ọ̀la kul amantu billah sọ pé mo ní wọ́n ní mo gbọ́ wọn gbọ́ pẹ̀lú àwọn ṣe tó mọ̀ sàkè kó wá gbé lórí ẹ̀ gbogbo tí máa ń léèyàn fún ìdíkọ́ náà ọba tó bá tẹ̀lẹ̀ sí ọmọ kú mo dẹ̀ sọ pé eré ìfìdí kan ní máa ń léèyàn fún ìdíkọ́ náà ọba kọ́nà bí iṣẹ́ tí yẹn bá wà èyàn lè fèsì wàhálà tó ilé yẹn fún ìdíkọ́ náà ọba anábì ní sàkè tó mọ̀ sàkè lẹ́yìn ìgbà nìkan ọdún dídí Muslim gba hadith yìí wá ọlọ́wọ́ bá sọ́nà Al-Qur'an Karim nínú Suratu Hud àyà 112 nàtọ́nà ọba rẹ̀ sọ́npa istiqama ọlọ́wọ́ bá kálẹ̀ pé istiqama kò sẹ́ni tí ò ní bùkátà sí àní Muhammad náà wallahi ọlọ́gbó náà mọ́ra rẹ̀ ọlọ́ni fastaqim kama umirta ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير الله فاستكب الله هو النبي زوجده كما أمرت جبت الطاولة
ìta ní ọ̀sẹ̀ òní dúró lórí ẹ̀ dúró ti ṣe lórí ẹ̀ wọ́n pọ̀ mẹ́ gbogbo wàhálà tí mo ń ṣẹlẹ̀ tó lè dé ní ìlú bá ṣẹlẹ̀ sí ọ àdébùn ọkùnrin ọ̀tàlọ́nà bàbá wí anábà Muhammad so àní ọdún lórí ẹ̀ wọ́n mọ̀ ń tábà máa kọ́ ọ ti sọ fáwọn tó bá tẹ̀lé ọ náà àwọn tọ́lọ́wọ́ fẹ́ bọ́ ṣe sí sọ fáwọn náà kájú lọ gbẹ̀rún gbárí iná mẹ́bìmọ̀ táàmù nínú bàtí gbogbo tẹ́yìn sí pátá ọlọ́wọ́ bá rí gbogbo tó tẹ̀lẹ̀ sí ọlọ́wọ́ bá rí àmọ́ tí nínú àwò sọ ìyá máa ní ìdúró títí lórí ẹ̀sìn wa bí ẹ bá dúró títí lórí ẹ̀sìn yẹn ó ní èrè mú ọ èrè ta ló nínú àlọ́ àmọ́tò tó lẹ́lòmí ẹgbẹ́ ẹgbẹ́ ẹlòmí ti máa ń lọ ìjọ káàkiri tí ń lọ̀jọ́ ẹyin tó ń lọ̀jọ́ ìwé ara tó lè rí sí mẹ́ òun ìjọ fi ẹnu àwọn ọjọ́ tó bá pọ̀ jù láyé láwùjọ yìí pé wọn fún ẹ náà kàlí bẹ́ẹ̀ ẹwà ara àwọn obìnrin wọn fún mẹ́ bá mú náà kàlí obìnrin àwọn obìnrin fẹ́ràn owó àtàwọn ènìyàn oríṣiríṣi èrè tá lẹ́yìn oúnjẹ kìí sí ìyáyé o bọ́lọ̀ bá kọta yé mọ́dé yóò kàn kọ́ ọ ti ṣe súnà náà bí oúnjẹ mọ́ ní láárí gbogbo kan báwọn ni àwọn táyẹ̀ bá ti rí lẹ́bàá rọ́bẹ́ǹtì yẹn wọ́n máa fi sàpòjú ìfún yẹn wọ́n náà tó lọ́yẹ súnà òbí ìlú wọn ní jèrè rẹ̀ ọkùnrin wò jèrè lágbájá tó lè lágbájá tó wò jèrè ó nìkan náà bẹ́ẹ̀ ládùúgbò yín tí wọ́n jèrè àbí èyí tọ́lọ̀ ní ọrí nù wọ́n pọ̀ ẹ̀rí náà ni ó yẹ wọn lóyún wọ̀ fún mi kẹ́lẹ̀ òjèrè àrí bọ̀dá kí ní ọgbọ́n àrí èdè náà ti àárí náà kọ́ èdè náà ti àárí náà ẹ̀hẹ́ àkó lè yíò àwọn tí ó jèrè pọ̀ ṣé gbogbo ẹni tí ò ti súnà ló lárí wò ilé yíò wọ́n ni kẹ́sẹ̀ lẹ́yìn dẹ́rù bọ́ wọ́n ti tún láti wọ́n ti bẹ̀rẹ̀ tún àbí ìtẹ́gbẹ̀ ara wọn lé náà ní òfin lárí ọmọ tí ń lárí àkọ́bí yìí náà lárí afáàmà àkọ́bí yìí mọ́tò ní lẹ́kì dòní ọmọ yìí wọ̀nyí kò rí fi ẹ̀rí tí ó rí wọ́n máa ń wọ́n tó ń ṣe tún náà wọ́kọ́ ọ̀rọ̀ pàjù tó kìí ṣe tó ń sílẹ̀ tó àwọn ṣe ní ìjọ lárí ìwọ́n ìfọ́tọ́ sí wọn nígbà kò tẹ́ wọ́n ìfọ́tọ́ wọn lọ́sọ́pàá sí ìrí àwọn ìfọ́tọ́ wọn tún rí wọ́n ìfọ́tọ́ wọn tó tẹ lọ́rùn àwọn mílíọ̀nù ẹ̀mẹ́lẹ́ tí wọ́n ṣe tún ní ọdún ìbẹ̀rẹ̀ àdúgbò wọ́n pọ̀ à ń kó lọ́wọ́ Nàìjíríà nísìnyí ẹjọ́ ń di ìwé káàkiri náà ni ṣùgbọ́n jẹ́ ká fi yún dẹ́rù bọ̀ ìtọ́ wá sọ ní wàá wò lóòótọ́ èyí tó sọ́nà sí ni o ọ̀dọ́dágbájá àwọn òbí ọ̀jẹ̀ lóòótọ́ ìwọ́dá bí kí nínú nǹkan wọ́n jèrè díẹ̀ tó wọ́n ṣe irú àwọn kan báwọn ni ibi kébi tí mo ń ṣe nù bẹ́ẹ̀ nìkan bá ní bó bá ti wáṣẹ́ mi yẹn wà wọn àtàjọ ń gbélé nínú àwò wọn èmi náà wà láàrin alhamdulillah àárín mo wà bí ìbá tí lókè pápátá mo wà láàrin yìí yóò lọ sí jùlé alhamdulillah wọn náà mọ wa yorùbá amẹ́ríkà nìkan fó ti dẹ́rù bọ́ ash-shaytan ya'idukum al-faqr ọlọ́wọ́ bá ní ọ̀sùn ní ọmọ dẹ́rù ọ̀sìbà yìí ọba fún wọn tó ọ̀sìbà yìí rọ́ ní ìjọ ti ẹnu alhamdulillah àwọn àfáà náà ti ń bo mẹ́ńsà kò tán àwọn ẹlẹ́yà tó fún wọn tó jíyà táwọn ẹlẹ́yà wọn tó jíyà ẹlẹ́yà ń gbọmọ́ tó rú ac kílókù tẹ wọn ilé tí yàrá bá ti ń dẹ́rù pọ̀ tó bá ti mọ ẹlẹ́yà tó máa kọjá wájú lẹ́yìn pẹ̀lú mọ́tò kọ́sẹ̀ kọjá ní ẹjá lọ títì wọ́n ti kọjá tánù àbájá ẹlẹ́yà lè rí wọn ẹgbẹ́ tó wọ̀ tábí nínú ẹ̀mí wa wà láyà sí ìwọ lọ́nà kọ́ inú gbọ́dọ̀ tó pọ́pọ́ lọ́nà wà láyà ṣé ẹgbẹ́ àdàmí ẹ̀rọ lọ́nà ẹnu mọ́tò gbogbo lọ́wọ́ ó dàbí ní adìkẹ́ kọ́ ní mọ̀lẹ́bí wa lábà àtọ́tọ́ lọ́jì ní ẹlẹ́kọ̀ọ́ náà láti mọ́tò inú wọn ẹ̀mọ́ kẹ́yìn wọ̀ ní kíní ọ̀dà tó wá wo bọ̀dá kẹ́lẹ́ náà tí bọ̀dá ìbáwọn náà ti jẹ́ ní kíní ẹ̀wù àwọn ti rí oyi bí o tí wọ́n fẹ́ gbà wọlé fún ọ wọ́n náà wá wo ṣìtáni wá ní jíkọ́ wo àwọn tẹ́wọ̀n òṣè súnà táwọn Nàìjíríà so súnà táwọn fẹ́ kó padà fún ọ ẹlòmí ò fẹ́ ha obìnrin mi
tẹ́bá ní ẹ̀hà ìdíkọ̀ orí lọ́nu tọkọ̀ bá kún kọ́ bóòlù ẹ̀yìn tẹ́bá ń ṣe báyìí àwọn ọ̀nà káwọ́ kún bàbí ìwé ẹgbẹ́ tó wà kún kọ́ yóò wá mọ̀ wà láwọn tẹ́ tọkọ̀ bá kún kọ́ wà náà ìfẹ́ tí ò dalẹ̀ ẹ̀rọ ìwé ìrọ̀lọ́ lọ́wọ́ ayé wọ́n ní ọ̀rọ̀ ha ìdíkọ̀ kọ́ wà gbọ́ ẹ̀yà tó fẹ́ hà yìí o ó máa ń wọ̀ ọ̀rọ̀ mi ni ẹ̀dùn ha yìí o tọkọ̀ bá kún kọ́ ta ló sọ wọ́n pé mi ní kọ́ kú àbọ̀ rẹ̀ tí ìyàwó rẹ̀ kú sí ọ̀rọ̀ ọ̀pọ̀ tọ́lọ́mù ní sínú wọn náà tí ó pọ̀ ṣètọ́nù ni táìmù máa fún mi lóúnjẹ ní ayé hàn nípa iṣẹ́ tí ìsinmi ìsinmi ìdí mi lọ́wọ́ iṣẹ́ tí ìsinmi ìdí mọ́wọ́ títí gba pẹ́sán ọgbà pẹ́sán hádàwà ṣètọ́nù ni àṣetọ́nù ya'idukum al-faqra wa ya'murukum bilfasha ṣètọ́nù yóò máa dé wọ́n ti báyìí lẹ́yìn tó bá ti dé wọ́n ti báyìí kí ló ṣe tẹ̀lé ya'murukum bilfasha yóò wá parí láti ó ti rí chance ó ti fẹ́ sí bọ́ọ̀lù oṣù yóò kọ̀ parí láti kẹ́sì ní òdá ni yóò tọ́ láti ẹ̀kọ́ níjọ́ tẹ́tọ́ lọ́wọ́ bá má bojú ọtọ́ òsì kẹ́rí bẹ́ẹ̀ ni mo gba àmì lọ́wọ́ èṣù nù ẹgbẹ́ máa ń dẹ́rù báyìí ẹnìkan ó ti jẹ́ ó tún bá pẹ́ńsàn wà láàkùnrin alẹ̀ upload tí ó kú wà láì wọ́n ti máa pẹ́ lọ́wọ́ pẹ́ lọ́wọ́ alájà gẹ́gẹ́ tó wá ṣe báyìí nígbà tó kúrò àti ìrẹ́tú kò rá upload kẹ́kọ̀ọ́ rà lọ́kọ̀ọ́ kọ́lé ilé family house lẹ́gbẹ́dẹ́ kú kí ni ká wọ́n ṣe ilé ọ̀nà èṣù ni tọ́ọ̀bá bẹ́ẹ̀ sínú lóòtọ́ àwọn akẹ́gùn rẹ̀ nítorí ti tẹ́lẹ̀ náà ọ máa rí ọjà wọ̀nyá náà nígbà tẹ́ èdè fún náà jíjí lọ́jà ń yá àbúrò kẹ́kẹ́ lọ́jà náà yá máa ń bọ́ sí tọ́lọ́ ní bí wo bá rú ọlójú wo kírísítẹ́nì ẹ má pa ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé ìgbádùn ayé adùn ayé ẹ má papọ̀ wọn rẹ̀sìn kò jọra wọn lọ́pàá Ali radiyallahu ta'ala anhu ó ní al-yawma amalun bila hisab wa ma jazaa ó ní láti tàwà yìí ayé tàwà yìí àwọn ọ̀tí jẹ́ ní kò tẹ́lẹ̀ wọ́n gbọ́dọ̀ hisabu wa jazaa bila amali tó bá dọ̀la kò sí jẹ́ mọ́ èrè lókù ṣùgbọ́n ẹ̀pẹ́ ti pé mò ń sin wọn ẹ̀tàn rẹ̀ ọ̀gbọ̀gbọ̀ tó bá ń fún yí àwọn àbá rẹ̀ sílẹ̀ púpọ̀ mọ́ ti àjọra wọn fásitì wọn náà tó fi kú ni fásitì wọn náà tó fi kú fásitì wọn náà tó fi kú àlejò àti náà tó fásitì òsì náà bá tó àbára ọmọ rẹ̀ lọ́wọ́ àwọn adára ìṣẹ́ wọ́n lọ́wọ́ wọ́n fún àwọn orí àwọn ni àwọn àbá iná ti rán ilẹ̀ wàhálà tí wọ́n ṣe ni wàhálà wọn náà ti tẹ̀síwá tí wọ́n ń bá tẹ̀síwá àwọn nìkan dáadáa èrè ń bẹ níbi kí o gbó dédé lórí ọ̀sẹ̀ ọmọ ọba èrè olú àmẹ́ èrè mẹ́ta ló wà mẹ́ ọlọ́ọ̀bá sọ́nà al-Qur'an al-Karim innal ladhina qalu ẹ̀wùn kan innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu innal ladhina qalu àwọn tí wọ́n sọ pé rabbuna Allah ọlọ́run kẹlá wọn sí àti bídí àmá ìsìnjára ìhọ́dúnrà ìhọ́sọ́mọ́ innal ladhina qalu rabbuna Allahu àwọn tí wọ́n máa rán nìkan láàrín àtẹ̀lé mọ́rún thumma istaqamu wọ́n sì gbólé ní tí wọ́n sọ fún òkú mẹ́ thumma istaqamu kí ló jáde mọ́ al-istiqama àmọ́ kí ló sáájú innal ladhina qalu rabbuna al-iman tọ́lú ọ̀lámà tẹ̀lé thumma istaqamu wọ́n sì gbólé rẹ̀ tí wọ́n náà wọn tatanazzalu alayhim malaika bí yẹn bá fẹ́ kú gbogbo ẹ̀dá bá fẹ́ kú pátá tatanazzalu alayhi malaika gbogbo alájọ orílẹ̀ yìí náà àtẹ̀ntí òsì kọlọ̀ náà tatanazzalu alayhi al-malaika àwọn malaika ọmọ wa sọ kalẹ̀ báyìí annabi sallallahu alaihi wa sallam ó ní man ahaba liqa Allah ahaba Allah liqa'ahu
Ànábì ní ẹni tí bá ń fẹ́ kó wọn pàdé Ọlọ́run ọba yóò sì mọ owó ọlọ́kọ́ náà pàdé ẹ̀. àìsàn ni pé ẹni tí bá ń kó wọn pàdé Ọlọ́run ọba ń kọ́ Ànábì ní Ọlọ́run ọba kọ́ Ọlọ́run ọba pàdé ọ̀nà. àìsàn ni kàmí àwọn fẹ́ kú tàbí wọn kú ní gbogbo wa. Ànábì ní máa ń kọ́ Ànábì wọn bí táwọn ti sàlàyé àyà yìí lélẹ́yìn fatanazzalu alayhim malaika gbogbo ìgbà tí wọ́n fẹ́ kú àwọn màláíkà ó sọ̀kalẹ̀ abáyàn ibi tálámà ní yóò já sí wọn àfihàn ẹ̀ báyìí kò sẹ́ni tí òun tálámà ní wọn já sí kó tó fayé lẹ̀ àmọ́ gbà yẹn kò ní láǹfààní àti sọ̀rọ̀ mọ́láyé kò ní padà sáyé mọ́ tó bá ti rẹ́rìn kò lè padà kò tí ń tẹ́lẹ̀ nígbà kò lè padà 1 million doctor ló bá wà padà wọn ó ti dé deadline òpin ayé nù wọ́n fi hàn kálukú àníbìsọ̀ ọlọ́rọ̀ sọ́nà ó ní tó bá ọlọ́mọ àlìjẹ́nà bá ti dára láwọn mùsùlùmí tó ń dúró dágbà lórí ẹ̀sìn rẹ̀ wọ́n fi àwọn ọ̀rọ̀ hàn lálìjẹ́nà rẹ̀ tí lọ bí wọ́n fẹ́ wù ú kọjọ ń dé tí ó yájú mọ́ ẹtù mi náà ẹkùn mi ẹgbẹ́ ẹgbẹ́ kọ́lá náà mi ayé yòó ní wù mọ́ so yóò kí lọ́wọ́ kéré sígbà náà ó fẹ́ pàdé ọlọ́wọ́ bá nu ọlọ́run náà retí rẹ̀ máa bọ̀ ó ní àwọn gẹ́gẹ́ rí àti mùnáfíkí wọ́n fi àyẹ̀wò hàn nù náà ni tó máa gbójú òun olùfẹ́ lọ́ntì ẹ̀ ó kórìíra nu bí ìjọba fẹ́ kú Ànábì ní ọlọ́run bá ń tàbí mẹ́sàn-án alẹ́ màláíkà màláíkà ó sọ̀kalẹ̀ fún yàn wọ́n sọ̀kalẹ̀ fún wa sọ̀rọ̀ alla takhafu wala tahzanu nǹkan méjì tó kọ̀ sọ fún yàn lélẹ́yìí kò sí ẹ̀dá wọn láyé tí ẹ bá jẹ́ mùsùlùmí dáadáa o méjèèjì yìí iná wà fún yàn láyé àmọ́ tí ẹ bá fẹ́ kú wọ́n gbé kú fún yàn ìbànújẹ́ ni kò sí ẹni tó kì í ni bá a ti wà nísìnyí tí ẹ bá jẹ́ àrùsùn náà lóòótọ́ o kò sí àrùsùn tọ́ba nígbà bá ti sọ pé àmọ́ ṣe aláwọ̀ àdìjẹ́ làwọn àwọn tó sún náà àìsàn àrùsùn náà báwọn náà kọ́ fún wọn jẹ́ ìjẹ́ bọ́ọ̀ dáadáa báyìí tani ẹ̀rọ nínú wa fẹ́ ìgbẹ́ sọmọ náà níjà ọmọ àlìjẹ́ náà tani ẹ̀rọ bẹ́ẹ̀ bá rò ó ẹgbẹ́ àlìjẹ́ náà lọ́rọ̀ lọ fún ààrẹ mọ́ èsì àlùsùn náà ìyẹn máa ń páyà pé bó ní ìbùdó ọdún fàlà ájá sí Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ ti ní fámílì tó níyàwó tó lọ́mọ tí yàrá ti darúgbó sí lọ́wọ́ àti bàbá rẹ̀ Ọlọ́run bá kú báyìí tó bá ti wá rẹ̀ ẹ̀mí rẹ̀ àwọn tí ń tọ́jú àwọn bùkátà yìí tó máa ń gbọ́ bí kálukú òtí ti ẹ̀gbọ́ yìí wọ́n ara ètè mi kì í ń bẹ láyé gan-an mo ní kán sánú mi kí n bá wọn fún wọn sánú mi tí máa fún wọn sánú mi lọ́nà ẹ̀yà ọmọ yìí sánú kí ní kí ẹ̀yìn èyí ni fọ́nà olówó mọ́ ẹni náà ti kó wọn kókó náà ti kó wa ó kó tọmọ ó ti kó ìpínlẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún lè ti kó bí màá fẹ́ fayé lẹ̀ àwọn kan méjì la mọ̀lẹ́ka wa sọ fún yàn fún ta ni alladhina amanu thumma istaqamu wọ́n dúró lérí ẹ̀ tọ́nà fún kẹ́ gbọ́lọ́ wọn ni alla takhafu sọ́ọ́rí ibi tó ń lọ mọ́kọ̀ bẹ̀rù náà ńgbà ibi tó ń lọ rí ọmọ àlìjẹ́ náà ni ọ́ yìí ti lọ́nu wala tahzanu táwọn àwọn fámìlì rẹ̀ tó ń gbọ́ mọ́wọ́ rí àwọn tí ó bọ̀ tọ́jú wọn rí wọ́n fi hàn inú wa dùn èrè ìsì kọ́ mọ́ nù so gbogbo ní ọtọ́run ní sí yìí ọ padà jèrè ẹ̀ bákan náà kò tọ́ síbẹ̀ wabshiru bil janna wọ́n ní wabshiru bil janna bọ́ ọdún yóò fi wáyìí ọmọ àlìjẹ́nà ni ọ́ àwọn bá ha àwọn mọ̀lẹ́kà bá ha àlìjẹ́nà ni ọ́ náà ọgbẹ́ àlìjẹ́nà nù allati kuntum tu'adun àlìjẹ́nà tá a bá yín sàdéhùn pé ilẹ̀ bá dúró nílé ẹ̀sìn orí àpáwọ́ fún yín àlìjẹ́nà tó sọ̀nù ọlọ́mọ sàdé ọmọ àlìjẹ́nà ọ̀. àyà yìí wà ní sọ́tù Fussilat àyà 30 sọ́tù Fussilat àyà 30. ọlọ́run tó sọ tó jọ bẹ́ẹ̀ nínú sọ́tù Al-Ahqaf àyà 13 sí 14 sọ́tù Al-Ahqaf àyà 13 and 14. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة
khalidina fiha jaza'an bima kanu ya'malun. Èrè ń tẹ́ èrè tẹ́lẹ̀ ti la fún yín. Èrè tẹ́lẹ̀ la fún yín. Ọlọ́run mọ́sàdí ká ní sí kọmọ láyé o. Nítorí léyìí ẹjá máa ronú ọjọ́ yìí, ọjọ́ kan náà ni kẹ́nì kan lè gbàyán lẹ̀, wàláhì lè gbàyán lẹ̀, kẹ́nì kan ò sì lè ní mọ́wọ́rì ìfún lálẹ́ jẹ́ náà. Àwọn oṣù tí wọ́n ń tara wọn ni àní Muhammad nìkan ẹni tó lọ bá yọ̀dá fún pé kó hálì jẹ́ náà fún yóò ha fún fúnlé mẹ́ta náà ti kú. Ànábì wa pe àwọn fámìlì rẹ̀ tó gbọ́ tiẹ̀ wá pè wọ́n. Àwọn fámìlì tó gbọ́ tiẹ̀ wá, àwọn abúlé àbí ògbọ́ tiẹ̀, Àbújá lè gbọ́ tiẹ̀. Ó wá pe àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àtàbúrò bàbá rẹ̀ tí wọ́n gbọ́ tiẹ̀, àwọn ń kú rẹ̀ kọ́. Ó ti kọmọ rẹ̀ náà tó sẹ́kù láyé jọ náà wà tó fẹ́ kú. Ó ní yá àmà Rasul al-Abbas, ó ní mo kò wọ́n kú mi tí ń jẹ́ Abbas, la agni anka min Allahi shay'an. Ẹ mójú tó ń tọ́wọ́ ni wá sí láyé o, bẹ́ẹ̀ tí mójú tó bá tí mo kú láti wà láyé ni ẹ mójú tó bá kú láyé o, tó bá dáre kìí àmà ìfà ìlé ṣe kankan fún yín, kò sí ìrànlọ́wọ́ kan tí mo lè ṣe fún yín, kò sí ìrànlọ́wọ́ pẹ́tọ̀ ẹ̀yà mọ́ wá ní ọkọ̀ ìtìkà pẹ́tọ̀ àwọn èèyàn mi rẹ̀ ìní. Ànábì ní gbogbo ẹni tí iṣẹ́ rẹ̀ bá pàtókè mọ̀lẹ́bí kan lè kàáwò, ẹni tí iṣẹ́ rẹ̀ bá wọ́ sí ẹ̀ ní kò tí wá wọ́ tẹ̀lé rárá wọ́n tàbí ìrọ̀lá wọ́n. Ya Sọfíyà ammati Muhammad, àníbi tí wọ́n bá àbúrò àbá rẹ̀ tó tún jóbìnrin tó yẹ Sọfíyà tó náà gbá tiẹ̀. Ẹni tó mẹ́sì láyé o, la agna ankum min Allahi shay'an. Ya Fatima binta Muhammad, Fatima náà ní sàmúlì Rashid ní mẹ́rin gbogbo mẹ́rin àbẹ́ ìláyé lọ́dún inú dúkìá ti bá ní. Tó bá dárí kìámà ilé ìṣẹ̀lẹ̀ fún ọ kí n lágbà fẹ́lẹ́ ẹni kó wáyé àkúyà yóò ti mú gbó tán, ó ti mú gbó bó sì mú pàyá ni máa fi é sínú mi ọ̀fẹ́ àwọn bóòlù ẹ̀yìn ẹ̀sẹ̀ tuntun báyìí tọ́ náà ó lóun ó fi yín sínú bí ásà táàbà wà lè jẹ́ nà tán fún wa fẹ́rẹ́ àwọn ọ̀dì ẹlọ́rọ̀ ayé di ẹnu àwọn ọlọ́wọ́ jẹ́ Súfí ẹ̀rí èsì rẹ̀ dájú aláyè sí ilé ìfẹ̀tù rírí tó ń Súfí tí ẹ̀bá ti bọ́ lórí tán ọ̀ní jẹ́yàn mọ́ ayéta gbé ọ̀ní ọmọ àti ẹ̀rọ mọ́ tó kí lẹ́gbẹ̀ẹ́ ìwọ̀n máa ní ọmọ máa ní sí ọ̀rọ̀ fi ẹ̀sí mú bọ́ọ̀lọ́ ti sí ọ̀rọ̀ fi ẹ̀sí mú bọ́ọ̀lọ́ ti gẹ́ ọ̀rọ̀ ẹ̀sí ìbálọ́fẹ́ sí tọ́mọ́nì ti tírẹ́nì rẹ̀ wọ́n ti tírẹ́nì ẹ̀ náà nù wọ́n náà lè dèrè náà nù jọ ń dú èyí ẹlẹ́mí òun sọ àwọn mòrídìí òun sọ tọ́pọ̀ àfagbádá ni ṣé ìtàn àfi sí sábàdà wọ́n ti wọ́n gbá bẹ́ẹ̀ tó ayápádájọ́ agbára ọ̀gá obìnrin àdánù ẹ̀dàkùn ẹjá ní sùúrù o, ẹjá ní sùúrù o, ẹjá dúkọ́ náà bá o, èyí ká wà nílọ́nà o, wàláhì làbí kíyàn gbé dẹ̀lílù nákílì káfílẹ̀ náà káàbọ̀ tí dẹ̀lílù ápìlì ẹjá káfíẹ̀rí síra kámẹ̀sí lọ́mọ ẹ̀rí síra kágbésùn lákàyù náà alẹ́ mi ní mo fún mọ́ tẹ̀ẹ́tà nẹ́bí oríta tọ́nà pẹ̀sán ẹwà ni mọ́ tẹ̀ẹ́tà nẹ́bí tọ́nà ẹni mo ti sọnù tó pín tẹ̀ẹ́tà nẹ́bí tó ti dámi lórí tánàbí ló sọ a ti ní ẹbí àwọn àfáà iná alánàbí ló sọ lóòótọ́ ìmọ̀ kéjì dandan mo á mú lọ́rùn gbàdé ti dandan mo á fà lọ́rùn ni ilé mo fi mọ́lẹ̀ fúnra mi mẹ́ta bá wọ́n sọ àfáà ilé ti dandan síbẹ̀síbẹ̀ náà ní bàbá fún kúṣe bàbá alẹ́ eléyìí tó lọ́tọ̀ kéèyàn fi ní kí alhamdulillah ojú ọ̀nà mú wa ẹgbẹ́ lérí ọ̀rọ̀ àwọn tó ti kọjá lọ àwọn sọ̀rọ̀ wàhálà tí wọ́n rí
wàláhì ara wọn tí wọ́n rí wà pẹ́ lónìí láyé táwa yìí lóyún sábà lẹ́ka pé sẹ́ẹ̀rì ibi tí Islam ń lọ ọlọ́run fún mu wá dúró gbogbo ìta ṣe pátápátá yìí kèdéjì ẹni o àti ìlú wàhálà wà láì àtẹnití ń sọ àtàtà ń sọ yìí náà ni o èyí tí wàhálà ni o ìgbà tí wàhálà bá dé ní oṣù ní Masha Allah ìyá àtúmọ̀ ẹ pé àhá àwọn ilé ìtú gbangba fún lọ́yẹ́ aláti tuntun fi àwọn kalẹ̀ àwọn nǹkan ló ń ṣẹlẹ̀ sí lọ́ba yìí wàhálà àmọ́ tí ìṣẹ̀ sáà Nàìjíríà lọ́la o wàhálà làwọn bí àwọn ìlú kan wà lónìí báyìí ẹ̀yìn lójú máa rí ọwọ́ pé wọ́n kúrò láti wọ́n fẹ́ di mùsùlùmí wọ́n ṣe ń sọ wọn ná láàyè bẹ́ẹ̀rù láwọn ọlọ́mọ àwọn ará ọjọ́ ìgbàwọn ọ̀dọ́ ẹ̀rọ bá wọn ọjọ́ o tí wọ́n kẹfẹ́ di mùsùlùmí lásán àwọn kan ṣe ìṣọ́hí statistics wọ́n pé the way gay Islam bó ṣe ń grow ní àgbáyé ó fàtì lọ́mọ́ta yìí púpọ̀ ju Christianity lọ àwọn tí wọ́n sọ yìí wọ́n ṣe mùsùlùmí o àwọn tó sọ yìí wọ́n ṣe mùsùlùmí BBC wọ́n ti sọ ìròyìn Amẹ́ríkà náà kọ́ àdúgbò wọn nígbè Britain ọ̀ àgbẹ̀rẹ̀ àwọn ìpínlẹ̀ ní wà rí ní wọ́n ti sọ wọ́n ní gbọ́mùs Islam bó ṣe ń fast wọ́n gbé pàṣẹ́gbèjì ẹ̀wá pé ìdílé bó ṣe ń grow ó ti fast ju ẹ̀nà ọ̀tà yìí òun ni wàhálà táwọn èèyàn ń fẹ́ kí táwọn èèyàn ti ń kan mùsùlùmí láwùjọ lónìí kí ẹ̀ níbi mùsùlùmí iṣẹ́ lẹ́yìn àwọn ti gbin àwọn ìgbìyànjú kan tọ́lọ̀wọ̀n ní ó ti jẹ́ tọ́lọ̀wọ̀n àwọn afáàsùn sára bí àwọn afáàsùn sára kó nira àwọn ọlọ́run sára bí tó padà wá yá kí lẹ mọ̀ pé ẹ́rì táwọn eléyìí ní àwọn ní kọ̀ǹtù gbogbo ìjọba ayé Gaddafi àwọn ènìyàn pípa kí sọ àwọn àlúwẹ̀ ń jágun rẹ̀ àmọ́ àwọn Amẹ́ríkà náà ni wọ́n pa àwọn ọ̀tá ẹ̀sìn náà pa àwọn ohun òtìlú wọn wá pa àwọn ọ̀tá ẹ̀sìn tọ́rọkí ni Islam ní ìgbàgbọ́ àwọn òkè ibi tó wọ́n fi wọ́n lọ gbé kalẹ̀ ní Nàìjíríà ní ti yìí wà ládé o wọ́n gbé gbogbo àwọn tó gbọ́n lè ya ẹmọ wọn kọ́ títàjì amẹ́ tó tún bá tún lọ́yẹ́ nù wọ́n yá gbogbo ẹgbẹ́ fáwọn ọmọ ẹmọ wọn ẹgbẹ́ bá ti fáwọn ẹmú ẹsún àwọn bá ti fi gbọ́n ẹmú ẹsún kí láti jọ náà kí láti àdọ̀rọ̀rọ̀ ó ti tán ẹ̀rí táwọn fúnra wọn subhanallah mọ́ jíjẹ̀ lọ́la ọ̀ so a láti pípí ara wa ṣùgbọ́n pé àwọn challenge kékeré tó àwọn rí yìí lè máa ń torí mp fún ẹlẹ́ àwọn challenge kẹ àríyọ́ àti lọ́lọ́ ẹ̀rọ nkéni ẹ bá kú kọ́ ìkan kí n máa gbé bí lè bá wọ́n kọ́ àbátẹ́fò lè gbélé wa rí àbílẹ̀ olè wọ́n sí ìgbésẹ̀ wọ́n wọ́n gbé ó dẹ̀ ń sọ lọ́wọ́ ọ̀pọ̀ ọ̀hún ká ṣe ọmọ púpọ̀ so a ní láti pìpì ara wa ìyá sì rí àwọn ìlọ́pọ̀ mi jẹ́ ńlá kíni má ti gbogbo lọ mo ti bá pìpì ara yẹn tí wà lábá dé wà láyẹ̀ ó ní bọ́dà kan tí ó máa ń ṣe hàràhàrà yìí kò ní ọ̀rọ̀ yà níbi àwọn ọ̀rọ̀ tó ní kí ní ọmọ kú bá lọ́wọ́ bí ti máa wí lẹ́nu òun lè kú pèsè fún àwọn ní ìgbà ìgbà gbogbo dé báyìí wọ́n láwọn pàdé àwọn ọlọ́pàá wọn ti báyìí mo ní wọ́n in travel bí Malaysia àbí gbogbo lòun lọ ó dé ibi bọ́dà báyìí dé wọ́n ní kọ́kọ́ fáwọn ẹ̀mẹ́ ẹ̀mẹ́ ní kọ́kọ́ fáwọn ó fáwọn gbọ̀n wọ́n ní kí ló fi fáwọn gbọ̀n ó nílò òwúrà ni wọ́n ti yọ̀mọ́ sí ọ náà ni لزوم طاعة الله هذا هو الاستقامة سنة تباوى اجاني اليقين على الله كما على طلب من ده على طلب من ده في
in tó bá ti kọ fún ọ mọ̀lámọ̀dájú o in tó ti kọ fún ọ ibi tó lọ́dẹ àwọn tó ti lọ́rùn ní láyé rẹ kò ní torí pọ̀ ń ṣe sínú ọ̀pọ̀lọ̀ nínú mọ́ àwọn tó máa wọ́n bá tó ti ẹ̀kọ́ fún ọ tí ò ti ẹ̀dọ́tọ̀ lẹ́gbẹ̀ẹ́ láyéláyé kò ní torí pọ̀ ń ṣe sínú ọ̀pọ̀ afọ o àwọn ilé ìlọ́gbé síwájú lẹ́nì kan ní àwọn akẹ́kọ̀ọ́ máa kẹrùn fún wájú gbọ́nà àwọn ẹ̀rọ máa fi hàn láyé àwọn tó bàrà máa bí ọ̀rọ̀ là àmẹ́rẹ̀ lórí òronú bó nǹkan lè ti dáyé gbé ṣèyí náà èyí ẹmọ́gẹ́ tó lòun wá kúrú ó sì àwọn tó ń sanwó lẹ́rẹ̀ mi náà látọ̀jú eléṣin tó máa kú láyé ńkọ́ òkè skul finish náà nù àbọ̀ òkègbè àbá kan àbúrò àbá kan ó lè kọ̀ntínù ní wọ́n ní àwa láyé ìdí ìyá rẹ̀ máa ń ṣe àdáwà rẹ̀ máa ń ṣe àwọn ọ̀ṣẹ́ ordinary oúnjẹ wò lè fún ọ ó táwọn náà jẹ ọmọ ẹ̀ tí wọ́n lè wé cooperative ní fẹ́ràn ẹnìkan ó rẹ̀ nìkan lọ́wọ́ láti kó lọ skul ẹni wá gbẹ́sìn yìí obìnrin ni màtó gbẹ́sìn yìí ó wá ṣokò rẹ̀ tẹ́sìn ọkọ̀ sọ́nà ó ṣokò rẹ̀ tẹ́sìn ọkọ̀ sọ́nà ayé olóhùn fẹ́ mọ́ hàlùlá olóhùn fẹ́ mọ́ eléyìí ṣe tẹnu síra o ìtẹnumọ́lé mọ́ ọdún bẹ́ẹ̀ ni o láyé yìí náà ni ìlú tàwa yìí náà ni o ọlọ́wọ́ fẹ́ mọ́ ẹni tó wá jẹ́ bí brọ́dẹ̀ nìyẹn onísọ́sọ̀ ìlànà ṣíṣàn kó náà yìí stop ó yìí stop ẹ̀ kò tẹ́ olóhùn rọ́rọ́ ó sàti padà parí àti parí ó ti padà parí ẹ̀kọ́ rẹ̀ àtọ́wọ̀n ọ̀rọ̀ mọ́ lẹ́ni bá lóhùn òsì ẹ̀mí òsì bàbá kọ́kọ́ ni bá a sì kọ́kọ́ ni náà ọmọ iye àwọn ọmọ olówó tún orílẹ̀-èdè parí wọn pọ̀ ń gbòòrò ìyàwó ìyàwó wọn bá ti bá ẹ̀yìn ọmọ bá kìí fi àwọn ọmọ mi ò jẹ́ kí wọ́n tàwọ̀ àwọn òbí wọn máa ń ọmọ ìyàwó ìyàwó yẹn àwọn òbí wọn kàwé já ọ̀pọ̀lọpọ̀ ìlàwó dáadáa mú ewé kàjá yóò máa sunkún àwọn máa sunkún wọn ò kàwé já òbí wọn sì lówó tí wọ́n lọ́wọ́ fẹ́ kẹ́kọ̀ọ́ lamẹ́ríkà òbí wọn lè sọ́jọ́ wọn torí kùtù wà náà kọ́ náà pé àwọn eléyìí ò ní kàwé kọ́dà bẹ́ẹ̀ bí Dangote bá bí ọ ní kàwé tí wọ́n dẹ̀ ń sọ pé ọmọ yìí ò ní kàwé ṣé ewé ni ó jẹ owó tí ó jẹ o wọn ọ̀pọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ tádíkà táwọn òbí wọn ò kàwé láyé rí àbẹ̀ ẹ̀kọ́ ni táwọn ti ń kàwé kọ́dà lómi náà pé ọmọ yìí mo fẹ́ ọmọ yìí wà láì tí wọn ò mọ́ rí lókè wọn àmì àwọn tó yẹ kí wọ́n ti mẹ́sìn lónìí ṣẹ́fẹ́ nítorí lọ gba pálí tó ń fẹ́ ti mẹ́sìn ìfọ̀sẹ̀ nígbà káì báyìí wọ́n ti mẹ́sìn ká ní ọ̀ràn ẹ̀rọ pátápátá ní kíkọ́ fún mi kí ní kọ́ ní àrẹ́gbẹ́ lóòótọ́ ọmọ ìwé àmọ́ àwọn olùkọ́ ti jáde wà láì wọ́n ti kiri bọ̀ wọ́n ti lẹ́ni rán wọn. a sì rí olówó tó kẹ́kọ̀ọ́ wọn ó di ìtẹ́sẹ̀ dé nìyí tẹ́lẹ̀ mi lọ́jọ́ náà ṣe àwọn ilé ọ̀rọ̀ ti pípí ara rẹ níbi àwọn fìtínà kékèké tí wọ́n lẹ́yìn ìpanu ní fìtínà panu ní fìtínà panu làwọn lẹ́yìn kódà àwọn ọmọdé ṣẹlẹ̀ àwùjọ tá à ń bá lọ yìí àwọn ọmọdé ṣẹlẹ̀ láwùjọ tó yẹ pé àwọn ọ̀tá Islam àwọn náà ń pàṣẹ fún àwọn olórílẹ̀ wa ẹ̀yà ìgbà báyìí ilé ìlẹ̀ máa ṣe ilé ìlẹ̀ máa ṣe mọ́ tẹ́lẹ̀ káwọn yìí lọ́wọ́ o ọ̀yà àwọn bá ti ní sòkòtò yẹ máa pa wọ́n lọ kí láà ṣe ń jọ náà ìjìlá ìparí nù ọ̀ ní takú sí Nàìjíríà àtàwọn àwọn ìlú kan táwọn ẹ máa bọ̀ wá ẹ máa lọ bẹ̀ wọ́n lọ sí tọ́jú ìyá dìde nù tí wọ́n wá lọ kó gbọ́ àmọ̀ tí wọ́n bá lọ kó gbọ́mù takú àwọn ìjọ kẹta ìsìlámù fẹ́ gbà yẹnu àwọn onígbà pé ṣẹ́yìn sára fún àwọn mùsùlùmí yìí òun ní ó padà jẹ́ kí ìsìlámù ó ti ké tí wọ́n ń sáfún gbẹgbẹ́ òun ní ó padà jẹ́ kí ìsìlámù ó àgbáyé tẹ́lẹ̀ padà wọ́n padà á ní gbogbo afọ́jú kan wọ́n ti rí àwọn mùsùlùmí tójú kan wọ́n ní gbogbo àwọn mùsùlùmí ti lọ fojú kan ní Mẹ́kà
wọ́n lé wọn lọ sí Mẹ̀dínà àwọn mílẹ̀ wọn lùmí náà sẹ́sì ìsìlámù wọ́n lé wọn lọ sí Mẹ̀dínà kèé ti mọ́kà nìkan ti lé àwọn èèyàn wọ́n á kọ́jọ ẹja kọ́ lọ mọ́kà náà mọ́kà lápọ̀ gbà wọn ò sì pọ̀tà àwọn mọ́kà wọ́n ti gbà mọ́kà níjọ fátìmù mọ́kà la ilaha illallah ojú ti àwọn Abujali wọ́n tán tánàbí kọ́ ọ̀dẹ́ báyìí la ilaha illallah gbogbo egun mẹ́rin tó wọ mọ́kà làwọn yẹn ti ya wọlé fún ọ̀yẹ́ pẹ́tẹ̀ láàrin 8 years. So trend down fún mùsùlùmí ẹlẹ́ máa pa mùsùlùmí bọ̀tẹ́ ẹlẹ́ partner. So Islam lágbára sí ni wọ́n padà lé mùsùlùmí jọ tó bí kan ni. But mọ́sá ọ̀padà ọ̀sọ́kùn sí inna al-mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum ọ̀padà fún náà ni. Wọ́n ti yára ní jẹ́ náà bí òjì púpọ̀ ní wà ní jẹ́ náà mọ̀dá. Sáńdà ti fi ara wa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn fìtẹ́ kéèkéé ìlú wọn sí bóyá kò sí sínú mọ́ ilé ìkòtò sínú mọ́ kí ló dé àwọn ìpanu fìtí náà ìpanu ní lẹ́gbà kí wọ́n tún wọ́n lẹ́sìn ní ìbá àkọwọ́ sínú máa báyìí wàláyì wọ́n gbọ́dọ̀ wáyìí wàláyì wọ́n ti dókó Islam làwọ́ sí wọ́n ti dàbẹ̀ tó sí wọn lá wọ́n yìí tó sọ wọn ná ayọ̀ ńlá yìí lọ́wọ́ yìí náà ni bọ̀kán atẹ́tù náà fáwọn ní tìtọ́ ọlọ́ọ̀ nísìn wọn ò tí ì bá débẹ̀ Nàìjíríà bọ̀tí mọ́tò fún wọn ní bá débẹ̀ ìgbà láti máa prepare so tí wọ́n máa tẹ̀lé náà ọkọ̀ Nàìjíríà náà ni ìjìlá dénú ìyá rẹ̀ bá fẹ́ tẹ̀lé lọ yá ẹni ẹ̀ka lọ ní o bàbá ẹni ẹ̀ka lọ ní o mo sì lọ fi wọ́n rẹ̀ ìjìlá ọmọ lọ ìlà kìíyá ní sáà tó fi jọ́ ẹ̀ka ni o wà á dùn lọ́ọ̀hìn wà fà bọ́ọ̀ bá rí súnà ṣe lágbègbè kan bọ́tú omi wọ́n sì wá gbọ́ o ẹnìkan náà sápò ńlé o sẹ́lò mi ò mọ yí tó mọ̀ gbọ́ àti lẹ́nu àìgbàmílẹ̀ wa náà wọ́n àsápò ńlé mo láà sá lọ bọ́dà kan bá mi jó níyìn ó ní wọ́n ní káwọn sápò ńlé ọgbọ́n sápò ńlé o ẹjọ́ nílé gbọ́ ẹjọ́ nílé ni o ọlẹ́jọ́ nílé ni bàbá àjọ nílé ni o ẹ̀yin lẹ́ni lé bàbá yín kọ́lé tó àjọ nílé o bí ó ti kọ́kọ́ ẹjọ́ nílé ni ẹ bá ti nílé ni ẹ náà àbúrò mi náà àkíyèsí mi ṣe káàdì àwọn ọmọ mi lé gbogbo bọ̀dá kí nílé ìbáná ìyàwó yàwó ẹ̀mí àwọn náà gbé náà ọlọ́ọ̀ àwọn náà ti kí ní ẹjẹ́ ẹ̀dára tó ní ìwà náà ti kí náà fún ẹnìkan lóyún ìyẹn lọ́wọ́ ó bá nìkan lóyún ìbí yàtọ̀ àtẹ́ẹ̀dì ọmọ ìyàtọ̀ ìdájọ́ fún ìyàn lóyún ó yà fún ìyàn ẹgbẹ́ ẹ̀mí fún ọlọ́ ṣe ìsáfún ọlọ́ ẹjọ́ tó ti lé ní mọ́pọ̀ ná wọ́n bá yọ̀ kan sí ọ ẹ̀yìn ìjà sáfún lẹ́ so tẹ́sì yẹn àwọn eléyìí tìtì náà panu ni wọ́n bá náà wọ́n yọ fún ọlọ́ kúò wọ́n bá ti sùn wọn náà wọlé sùn abdullah baba alikiola mọ́sàmù adúró تعليق استقامة وعلا لا إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أنا وأنا بيه 1 2 3 4 5 6 7 8 Kita dulu, siapa nama ni? 8, 9, 10. Ìpanu. Oh, ìpanu. Okay. Fìtínà wọ́n ní pé ìpanu ní ń sọ nàbí panu. Ìpanu tí ẹni jáde máa ń fi gúgúrú panu. Kéèyàn fi gúgúrú panu. Kìí ṣe ìpanu o. Kéèyàn máa jẹ gúgúrú. Gúgúrú oúnjẹ gúgúrú ni. Gúgúrú èso oúnjẹ. Ìpanu ni. Ìyá ló máa ń jòlí ìjọba bá fọ́dọ̀ jẹ. Ìpanu tó àwọn fìtínà yìí bí gúgúrú ṣe jẹ́ panu tí ẹ sá àmàlà tí ẹ tẹ́wà tí ẹ ṣe yẹn. Àwọn ọba fìtínà ìyá ni. Sòyẹ́ ń gbọ́ wọn fìtínà àyàkalẹ̀ ni. So kìí ṣe ìpanu. So a ní ìkéde ẹ̀dá pọ̀lọ̀ nípa àwọn orúkọ náà ní ẹ̀dá pọ̀. So wọ́n pé àwọn èèyàn kò àwọn àfẹ́yà fáwọn kí ní mọ̀ dáadáa. So àmọ́ bá tó kò ṣe rí. Àmọ́ aláwọn mẹ́ta kan fẹ́ wọ primary school. Àmì ìkan fẹ́ wọ junior secondary school fẹ́ wọ GS1 ni. So àwọn owó tó wá gbé kalẹ̀ lọ́nà ìpọ̀jù. Àwọn owó tó ṣe sí tí wọ́n kọ̀ wáyé tó ṣe sí almost 40,000 ni tó ṣe sí. So àwọn kan náà bẹ̀rẹ̀ pé wọ́n kọ́ tí wọ́n rà bí badge ìwé bàtà àtàwọn nǹkan ìlọ́ba náà. So almost lọ bí 80,000 fún ọmọ kan.
a sì ní ọmọ mélòó ọmọ mẹ́ta wọ́n yẹ wọ́n sọ́kọ́ ní ṣùgbọ́n báyìí private public ni public ló wọ́n tó báyìí wàláì owó school lásán 8,855 naira wọ́n ti kọ́ sí lẹ́nu school fees 8,008 double school private náà ti náà bí i ìdíwọ́n náà private náà rẹ̀ ọgbọ̀n 30 náà lọ ilé ẹgbẹ́ ní 30 disney so àwọn ó tàwa nílẹ̀ òtẹ̀ wá kó ràn so tábà ìṣẹ̀ wọlé báyìí a máa náwó gan àtùkù táwọn ọmọ rán àwé textbook notebook bá ṣe ń gbé ọkọ̀ àwọn tí wá ní àníkàwọn náà ní so aṣọ bàtà báàgì kọ́dà gbélé ìrìn àtẹ̀síkà àwọn ọmọ ilé ti wà léyìí ẹmọ wọ́n ìdẹ́ ìwọ́n ẹmọ wọ́n bá náà ìwé náà rán lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ wé àti gbá láwọn ilé ìwé yàrá àmọ́ táwọn tó ń bọ́ síta ń kọ́ àwọn ọmọ ìṣòwò wọn ta náà bí àwọn márùn-ún tó wà ní secondary school so àwọn sì tuntun wọn náà so ó tara nílò tẹ kò rán kankan ní káwọn tara jẹ so ọlọ́wọ́ sàmànà wa ẹ̀dá fún ìtẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá ní ẹ̀dá fún kọ́dà àkáǹtì nàbà nínú ẹ bá máa tó lè ràn án lọ́wọ́ kí wọ́n tẹ̀lé sí àkáǹtì nàbà Fatima ọlọ́wọ́ bá ò ní dá ọlọ́wọ́ kan láwa o so léyìí ṣèjì àdínà ńlá ni so tí ìtẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá rí báyìí náà ìjà fi ràn án lọ́wọ́ nísìnyí abá ti kó yẹn bá tó rántí náà ni so ẹ fọwọ́ sí wa tẹ́ bá lé lé wa ẹ kọ àkáǹtì nàbà nígbà wọn bá lè transfer síbẹ̀ báwo ti 1,000 náà ni transfer rẹ̀ síbẹ̀ bí 500 bí wọ́n dún ọlọ́run àwọn lọ́wọ́ o náà number 1 ẹ bá gba fẹ́ẹ́ láì fẹ́ẹ́ number 1 ni ok. a ṣe síbẹ̀ ìgbésẹ̀ wọn post yẹ tọ́ ọlọ́run sànù wáyé number 1 ìrántí mọ́ ìdákùnmọ́lá kẹwà ní ìjẹ́ ẹjọ́ ẹnìkan sọ̀rọ̀ kan àti yanjú ẹ̀ náà bí ò lẹ́sọ ok wọ́n ní wọ́n ti wá sí kan ní ìlú àyí ní 2010 wọ́n wá bẹ́ ìgbésẹ̀ lọ́wọ́ apá tó ti wá sí pé ṣé dandan ni kí ìyàwó mọ bá ọkọ rẹ̀ kọ́ sọ apá ní kí ṣe dandan wọ́n ti bẹ́ lọ́wọ́ apá náà apá ní kí ṣe dandan brọ́dà tó wọ́n ń sọ pé láti látọdún ìyàwó òun tó ti gbòní tó ti di ọkọ àìsàn tó ti á ṣe ìyà dìmọ̀ ìyàwó òun òṣùpọ̀ nǹkan kan but sẹ́mánì kéé ṣe dandan kò tún òkú kòtò kìíní yìí kò lẹ́tọ̀ọ́ ẹ̀rí pé mo sọ̀rọ̀ kan jò ní conclusion wa ní nígbà tá à ń sọ̀rọ̀ nípa usratul muslima marriage nǹkan mẹ́ta ọ̀nà ọba papọ̀ ní nǹkan mẹ́ta làmọ́ ẹ̀ tẹ́sí ní marriage good marriage nǹkan mẹ́ta gbọ́dọ̀ wá mẹ́ ẹyọ ọ̀kẹ́ gẹ́gẹ́ òun ní mẹ́ta yìí ẹyọ ọ̀kẹ́ gẹ́gẹ́ ní family need lánìí marriage òun ní asẹ̀kínà peace kí fọkànbalẹ̀ wọn nulẹ̀ kó mọ́ sáriwo kámẹ́jà káwọn gbégbé sí ayé mùsù àti kútẹ́nulẹ̀ bàbá rí akínú àmọ́ ọdún that is purpose of marriage ọlọ́ni wà ní àyàtìhì nínú àwọn àmì ọlọ́run ọba tẹ́mọ̀ fún ọba ń bẹ ẹni khalaqa lakum min anfusikum azwaja kó pé nínú yín ló ti yọ ìyàwó tẹ́mọ̀ fẹ́ litaskunu ilayha purpose nìyẹn litaskunu ilayha tó fi jẹ́ pé ẹ̀mọ̀ ibi tẹ́wọ̀n fara sí tẹ́ ibi tẹ́wọ̀n fọkànbalẹ̀ sí tọ́kọ tẹ́wọ̀n fọkànbalẹ̀ sí bẹ́ẹ̀ tí àwọn ọmọ fọkànbalẹ̀
òun náà ní ìgbé yín gangan kí wá ní nǹkan tí wọ́n fa sẹ̀kí náà nulẹ̀ nǹkan méjì nígbà méjì bá ti lè wà ní méjì tó sẹ́kù yìí tábà fi lè rí inú márẹ́jì tábà ti kó inú márẹ́jì ti dàrú o kò ní tí sọ́kànbá nínú láyéláyé mọ́ àwọn tó bá tún méjì sí alákọ̀ọ́kọ́ waja'ala bainakum mawadda ìfẹ́ ó sáájú ẹni ti ara yín náà lẹ́bi mú déètì ìfẹ́ ń jọ òun lẹ́mí ẹni mú fẹ́fẹ́ rà wọ́n fàáfàá àwọn ònífẹ́ ìfẹ́ orí wọn àáfàáfà wọ́n lẹ́ lọ́kọ̀ lé àwọn ọ̀run wọ́n fọlọ́pàá mú kí wàrà fẹ́ kí lélẹ́ ìlú mawadda ni ìfẹ́ yẹn ní wàá bí rahma wà rahma ní àwọn ọmọkẹ́ máa sànú ara yín lábẹ́ àánú òun ní kọ́ mọ́ àti ìṣọkọ rẹ nínú tí ó jẹ kọ́kọ́ rẹ máa nífẹ̀ẹ́ rẹ náà tí ó jẹ kọ́kọ́ rẹ máa nífẹ̀ẹ́ rẹ òun ní kọ́ mọ́ ṣèkan tí ó mọ̀ tẹ́ lọ́rùn sòtúmọ́ tí wọ́n nífẹ̀ẹ́ rẹ àánú ti wà bánu bá wà ìfọ̀kànbalẹ̀ wà lórí yín ẹ dákun obìnrin wo lọ́kọ rẹ mọ̀ bá fọṣọ tí wọ́n bá lọ àmín ọkọ àwọn lọ́kọ rẹ ìyàwó rẹ tí wọ́n bá fọṣọ tí wọ́n bá lọ yóò máa fi dáadáa fínífíní kí ni onímọ̀ dùn tó wọ́n fún báyìí tó dé ti gbẹ tó gbẹ kankan tí òun nígbà tó bá tọ́lá lọ bí jẹ́ tọ̀wá lọ́tọ́ wọ̀ lọ ọba wọ̀sán tó wá ń ìbànújẹ́ lọ́sẹ̀ lọ́bí sẹ́ńjọ́ náà ti darí inú òní fún àrùn ẹni yá gan àbíkọ̀ fẹ́ sábì sẹ́jọ́ náà sùkúrú ní ọ̀rọ̀ ìfẹ́ ìgẹ́gẹ́ ní ká target ìjẹ́ ti máa kọ́kọ́ fi fọ́sọ̀ tí ó ní dára àbíkọ̀ ní nífẹ̀ẹ́ mi tí ó nífẹ̀ẹ́ rẹ ni ọba ìrìn àwọn nífẹ̀ẹ́ àbí onífẹ̀ẹ́ rẹ ní òtọ́tọ̀ fẹ́ràn àmọ́ ìjọ fàfẹ́ ni ọwọ́ nígbà náà pé wọ́n ní ìsọ̀rọ̀ yẹn aláìní kan ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ọ́ wọ́n bá ní ọmọ dáná náà kan kàtà ayọ̀ ní dá àbíyọ̀dá àwọn ti lè sọ̀rọ̀ yẹn sí aláwọ̀ wá ni ẹwà wọn tó ń sọ yìí ń tajà ìtúbọ̀kadà ìwọ̀n ń ṣiṣẹ́ bí ọkùnrin tọ́wọ́ ìrìn kóbìnrin ló ti jẹ́dá àbátẹ̀ ìbéèrè lọ́wọ́ fáńjọ́ náà gbáyọ́ lè wá tọ́wọ́ ní ọ̀rọ̀ ìkóbìnrin ló ti jẹ́ kí ni ó ti jẹ́ náà yóò fẹsẹ̀ ẹ̀dàkùn tí àrámù wá ní yóò rẹ̀ ti gbẹ̀rẹ̀ lónìí o wọ́n ní kò dáwọn ní ètò ọ̀rẹ̀ ẹ̀bọ̀ kí ní àrámù tí àrámù ní kọ́ ọkọ̀ rẹ̀ fọ́sọ́ ẹlòmí ò mọ́ àti gbọ́ ó ti ní kinú ẹ̀jẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wọ́n ní ìka ní kinú ẹ̀jẹ̀ tó wá ní kíní kan lọ́wọ́ gbọ́n so ẹ̀dá òtọ́ lọ ẹ jẹ́ kí àwọn ọmọ ti àwọn àpá ẹ̀mọ́jà máa ṣe wọ́n gbọ́ yé mọ́ o so wọ́n ní kò ikọ́ ọ̀rọ̀ yẹn àwọn nǹkan tó dáa ni mo kí mo ti answer question àbí number 2 wa alaikum salaam tó bá ẹ̀tọ́ ní imán báyọ̀ lè tó nǹkan but kò ní ìsìkọ́mà tí ó rẹ̀ sọ ìkólérì tó tó ní pé ní ìsìkọ́mà kò ní yóò lè ṣe àwọn ìtẹ̀láṣẹ náà yóò padà fi ìtẹ̀láṣẹ náà balẹ̀ tí o bá ti ní ìsìkọ́mà díẹ̀ ní ẹ̀sìn because ó pè lùzúmù tán à ọ̀hún kí o ní ti báyìí níjẹ̀mọ́ mọ́sálẹ̀ mọ́kìrún jẹ̀mọ́ má jọ ọtí kírun jẹ̀mọ́ náà tọ́ àánú ọdún ní máa lọ́jọ́ kó olùjẹ̀mí ayé rẹ̀ torí tí ìjọba ti ń kú ò ìmọ̀rin yóò mọ̀ jò bí náà bá jò kan yẹn ó lè pàtẹ́ pé yóò ti jìnà sẹ́sìn so ó lè lídì sí fún ìtàn torí padà lè sókè kúfúrú àmọ́ tó bá jẹ́ sí pé kò ní ìsìnkọ́mà ẹ̀sìn rẹ̀ wá dínkù àmọ́ kò wá bá débi pé ó ti Islam lẹ̀ àwọn olórí ibi tí ó dé sí yóò sì máa rí sóra ní ti ó kọ́kàlẹ̀ máa tó nǹkan dé torí pé àrísọ̀ Allah ọ̀sánlá ọmọ kana fi qalbihi mithqala dharrati min al-iman dakhala al-janna gbogbo ẹ̀ta bá rí ọkàn rẹ̀ tá a sì rí mọ́ nígbà tó kéré tó àníyàn padà wà al-janna Ọlọ́run ọba so wallahu ta'ala alam tí ó bá lídìí kúdé kúkúrò olórí àwọn tó pé isu kọ́ máa wa ìmọ̀ ni wa ò lè ṣe kí nìyí kò lè rí bákan náà so ló kó bá òdi wọn bí mọ́ni yẹn bá ti rí òun náà ni èdè tí ó gbà ní ọ̀dọ́ náà ọba al-jazā'u min jinsi al-'amal. Number 3.
ìdá ìkọ́ ìfẹ́ náà rẹ̀ cooperative tí ó sẹ́nà nù cooperative bọ́ọ̀dì ni so tó máa kọ kalẹ̀ gẹ́gẹ́ tí ní ṣe yìí òun ni àwọn gbà pé ẹni yẹn san so cooperative lè fún olè fún ìwò yẹn àwọn ní bí nǹkan kan bá ṣẹlẹ̀ nígbà míì ní ma àwọn kan tó máa ń ṣẹlẹ̀ tí wọ́n bá ṣẹlẹ̀ ìdájọ́ ọmọ báyìí wò ó da tí ẹ̀ bá ti sanwó ló dá ó cooperative ẹni tó sáwọn gangan kẹ́ tó fún wọn náà ní kankan kó gbà wẹ́yàwó kẹlẹ́ fún pé yìí tó ọ̀sán eléyìí ò ń gbà so eléyìí ìjọ bìlù tó yà pé because bí ẹ bá ń sòwò àwọn méjì kí ẹ kó kí àrá yìí ni àbí kí ẹ rí pé kó kọ́ ẹ̀ẹ̀kọ́ gbogbo tó lè kọ́ tí gbogbo ní kẹ́bí kọ́ ni wọ́n pé wọ́n gbọ́ jáde mọ́yàn torí ẹ̀ ṣẹ́gẹ́ ti ṣe gbàtí ìsáwọn eléyìí ni iye tó bá ti rẹ́kọ̀dù fún cooperative oníṣẹ́ yìí náà ẹlẹ́ẹ̀kejì tó ń lè mọ̀ ní pé kí wọ́n ka owó tó wọlé yọ náà àwọn tó gbà gbogbo tó wọlé yọ náà lélẹ́yìn èrò la kà á sí gbàgbà ká tí o bá ti lé ó wà láàrin ẹni tó gba owó àti ẹni tó fìyàn lówó inú pé pé tọ̀hún tó wọ́n fún pé kó rò fún òfin pé àbí pé pé tọ̀hún náà gbà ó ti ṣẹ́ àwọn méjì lára ní ẹni wọn àti wà sí fún wọn kó bẹ̀rù ọlọ́run so but cooperative kò lè àtúnwáfẹ́ pé wọ́n tọ̀ káwọn kan fi ṣe kí ní bọ̀ kéèké nǹkan kò sí lápò wọn tó kò nípa ibi lókè bùsọ̀ kọkalẹ̀ ọlọ́wọ́ tọ̀nà lọ́wọ́ ọba fọ́ wọ́n tọ̀rọ̀. kí ẹ̀ mọ kó mọ ra owó kó mọ ta owó èyí máa ń ra owó lẹ́yìn fi ń ta owó but ó gbọ́dọ̀ jẹ́ pé owó yẹn kò ní jẹ́ kankan náà owó yẹn gbọ́dọ̀ yàtọ̀ síra wọn tí o bá ti yàtọ̀ síra wọn rìbá ni tí o bá ti ń tajà ó gbọ́dọ̀ jèrè náà ni so tí o bá ti ń ta owó tí ń ra owó yẹn gbọ́dọ̀ jèrè gbogbo fún mi nìyí kò gbọ́dọ̀ jọra wọn àbí ó gbọ́dọ̀ fún mi nìyí ó gbọ́dọ̀ yàtọ̀ síra wọn ni. Yóò ta náà ni owó yẹn sáyàtọ̀ síra iná là ń sọ gbogbo ọjà ní gbogbo bísínẹ́sì ni lápòjú ẹni sí yìí ní nǹkan bí oṣù méjì sẹ́yìn bí ẹ̀ bá ní àgbàdo lé wọ́n ń ta ike àgbàdo bóyá bí 25 naira 300 naira ní ti báyìí ní ti ìrìn àlójú ti dẹ́nà ọlọ́mọ kí ló tẹ̀lé bí o ti wá lẹ́nu láti business ni gbàtà ti rí bí January February ní ti yìí fáwọn lẹ́tí mọ́ta àti yọ rẹ̀ padà gbogbo bá ti gẹ́ òwò bí ó ṣe mọ́ rí lẹ́nu yóò lókè yóò lọlẹ̀ so ìdí ìbá ti kálẹ̀ ní ọ́rà àsìkò tó lókè ni wọ́n ló ta fún lókè náà ni torí kí ni máa lè jèrè náà ni but owó yẹn kò bọ́ sí nìyí gbogbo ọjọ́ pé owó yẹn jọ owó táwọn fi ra wọn yìí gbogbo ọjọ́ ra wọn mọ́jọ tó wà bẹ́ẹ̀ náà gbogbo ọjọ́ owó kan láti owó kan owó yẹn gbọ́ yàtọ̀ síra wọn bóyá bá ti yàtọ̀ síra wọn rìbá ni ṣùgbọ́n ní sìn ṣùgbọ́n pé yẹn gé ẹgbẹ́ yẹn kí tá fi ń sòwò náà nù kí ẹ bá jèrè náà ni àgbẹ̀ bí wọ́n àtọ́kọ́ yóò fọ́ àdúgbò tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ business náà now number 5 wàhálà sáà.
ìran bí èèyàn ṣàgbàlagbà ó sì lọ́mà tẹ́lẹ̀ ọmọdé ni àmọ̀ tìrà náà ni wàjà ń bá tọ́ kọ́lé bá ọ̀rọ̀ fìtìnà mo ti wá tẹ̀ wọ́n á ní kí lọ bẹ́ẹ̀ èyí tó bújú náà ní pé aya gímúra bẹ́ẹ̀ níbẹ̀ gbogbo yàrá ìdìbò mo ṣe àbáyé ló tọ́ ẹ̀yà lọ bẹ̀ wọ́n ẹ̀dá kan má bínú tọ́ lọ àbíkẹ́ ń tẹ̀lé bẹ́ẹ̀ ẹ̀dá kan má bínú tọ́ lọ ọmọ ìbínú ṣe ní ẹ̀foríjì ní ẹ̀bẹ̀ náà nù ẹ̀tàn ní okúnlẹ̀ mo ló já jọra wọn ẹni ń bẹ̀ yẹn kí kúnlẹ̀ máa kúnlẹ̀ wọ́n kúnlẹ̀ máa sọ bákẹ́ kò kó tó bá wò kó kúnlẹ̀ bá kó wọ́n kó wọ́n ti gìrì báyìí kó wá dìde kó mọ̀ lọ kí ló tó wí ní pé ẹgbẹ́ àtàkọ́rọ̀ rẹ̀ báyìí ẹgbẹ́ mẹ́nu ẹ má bínú tọ́ náà ẹlẹ́kùn mẹ́bí lọ bí ẹ bá kọ́dà bí ẹ bá ẹni tó jẹ́ gbàlagbà bí ẹ bá sì ti kọlu níta ṣẹ́gẹ́ bí sí èyí sì ti kọlu níta ẹlẹ́kùn mẹ́bí lọ bí ẹ ti náà nù èyí kúnlẹ̀ ẹlẹ́kùn mẹ́bí lọ ẹlẹ́kùn mẹ́bí lọ bá ẹlẹ́kùn mẹ́bí lọ kúnlẹ̀ èyí kúnyìn o wọ́n máa ń fẹ́ sọ́yìn lẹ́nu ní èyí ní kúnyìn o ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú bẹ́ẹ̀ tí nǹkan mi lẹ́ta ní kí n ṣe kọ́dà ọ̀rọ̀ tó dáa ni aláàtọ̀ lè ṣe nǹkan mí lẹ́yìn léyìí kí ló fi dẹ̀ ọ́n ti bínú mo lè ṣe kọ́dà bá wọn fọ́ sọ àìbá wọn fọ́ kọ́dà bá yẹn máa ń fi apẹ̀rẹ̀ pọn mi mo fi pọn ẹ bá ń ro àyíká yìí léde kó mi lọ́rùn ìbá ríro gẹ́gẹ́ bí ìsìn yẹn ti tó sọ yìí náà pé ra kí ni ẹ fẹ́ kí n ṣe dá àti kò kúnlẹ̀ ilẹ̀ ní tọ́lọ́ lọ́wọ́ fẹ́ wá tó ní kí n ṣe so bí o ṣe kúnlẹ̀ náà lọ́jà number 7 number 6 okay mọ̀ 6 dà ó ti tán ọ̀dọ̀ àwọn obìnrin. Irun ìdíta máa ń fi ṣé tí yẹn ti lẹ́yìn ló dájú ní àbínú mọ́sálásí tí yẹn ti lẹ́yìn ìlú òní súnnà tí ò bá sọ́nà lè máa kí yẹn ti ní mọ́sálásí àmọ́ tí yẹn ti lẹ́yìn ló afdol tí ìbẹ̀lẹ̀ aláwọ̀ ti kì pápá náà. kó lè jùkú lọ́bẹ̀ tẹ́ máa ń ṣe àwọn ìyàwó tí ò bá súnnà mú tí yẹn lè lọ́bẹ̀ yẹn lè lọ́bẹ̀ ìyàwó tá ń ṣe tí máa ń bẹ̀rẹ̀ pé tó gbé tí wọ́n fẹ́ bá tí ò bá yẹn bá wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní lọ́bí ìnáwó fámìlì rẹ̀ mọ́ wọn náà fẹ́ sí àwọn fámìlì wa ní sí àlọ́ àwọn ni wọ́n fẹ́ lọ wọ́n lọ bí àdúrà wọ́n wá so igi wọ́n ṣe àdàdà wọ́n bá sọ igi wọ́n lọ lọ́bẹ̀ wọ́n ṣe àdàdà kí lọ́sẹ̀ wọ́n ti kó lọ́jọ́kó tún jìbì kan àbíkọ́ lọ́jọ́kó nílé kọ́sùn òkè àti gbogbo wọn ní lọ sí ìyẹn fámìlì tó ilé yòó wọ́n tún wọ́n lùlù káàkiri ẹ̀sìn lọlé tí wọ́n fẹ́ wọ́n ti lùlù àbíkọ́ lọ́jọ́kó tún jìbì kan tí mo ti débẹ̀ tó bá lùlù tó padà wá ẹni kọ́ wọn gbọ́n bí yàrá mi ní ìjáwó ṣùgbọ́n tí wọ́n tó pé kí wọ́n ká má fún ní pé ìyàwó tí èsè sí náà gbogbo àbílẹ̀ lọ tó bá ti yàwó mọ̀lẹ́bí ọ̀ lọ àwọn nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ ní ìsìlámù ní kọ́ máa ṣe tí wọ́n ti máa ń ṣe tí ò dá ọkọ̀ láàrin wọn ni wọ́n ti lọ jòkó síbì kan ṣùgbọ́n pé ìpín ìwọ̀n ní lọ ni yóò lọ. wọ́n ní pé lóhun ló dáa jù Allahu ni àbí Allahu níbi kí ni kò yé ìyá ọkọ yàn ó kú àmọ́ kírísítẹ́nì kí lójú ṣe èèyàn nígbà tí ìyá ọkọ kú tó ti jẹ́ kírísítẹ́nì kí lójú ṣe èèyàn bóò ni wọ́n ṣe gbẹ́lẹ̀ àwọn tó wà gbẹ́lẹ̀ àwọn èèyàn wọn ẹ bá pè wọ́n àwọn kírísítẹ́nì ẹgbẹ́ wọn ìyá ti kú ọba gbẹ́lẹ̀ àwọn ojúṣe yẹn náà nù òyìnbá náà lọ àwọn à ń dáná ìyàwó ọmọ òyìnbá wọn dá mẹ bí ìyá kẹsàn-án bá kúkò ní dá ṣọba ìdíṣẹ́ ojúṣe yẹn náà nù náà number 7 ayọ́sọ̀mùlà. wọ́n á lọ́wọ́ mú ọ̀tọ́ kò múlò tọ́ fúnlẹ̀ iná ní kú wá sínú ọ̀bùlẹ̀ sí kò kó sínú rẹ̀ àmọ́ kó sí nǹkan mi wọ́n ní èèyàn bros tó wà nísìnyí ó wá fẹ́ bomi sí ẹnu
nígbà tó bọ́ọ̀sì tán ọwọ́ ìgbà tó gbómi lọ sí ẹnu wọ́n ní tí ò kó síbi àdìsí ní pé ká má jẹ pẹ̀lú owó sí káwọn pẹ̀lú owó sí kò kó sí àmọ́ ó kó sí nǹkan míì àníbà Muhammad àdìsí Aisha radiyallahu ta'ala anha ó lè àníbà sọ̀sánlá yu'jibuhu tayammum gbogbo nǹkan àníbà fẹ́ ṣe pápátá ọ̀tún máa ń yọ lójú púpọ̀ ọ̀tún alábì máa ń lò fún gbogbo wa fẹ́ ṣe sùkákọ̀ tí alẹ́ mi ọ̀ gbogbo nǹkan àníbà fẹ́ dá ọ̀tún alábì máa ń lò ṣé ibà ní èyí tó kó sínú. Number 8 alẹ́kùsọ̀rọ̀ na ìzù pé inú obìnrin ọmọ obìnrin tàbáyẹ̀sẹ̀ bí ágé àbáànígé ó ní àbá bèèrè tí àkọ́kọ́ tàbí kọ́ gbọ́ last week ni tí ó rẹ̀ sára bá kan wallahu ta'ala a'lam bis-sawab eléyìí àwọn àfá àyàpá lórí ẹ̀ ìmẹ́ náà àfá táwọn ń dólé rí hadithu pé kullu mawludin kullu gulamin ṣúgbà ní fi gbogbo ọmọ tàbá ti bí àáfà rẹ̀ láti kí àwọn dúró ilé yìí fún làwọn ń lò náà àfà so àwọn kan ní àdìsí ti dín kóbìnrin máa gẹrun àgbọn obìnrin èèwọ̀ ní kóbìnrin ó gẹrun so àdìsí ti wà tẹ́tẹ́lẹ̀ àdìsí yẹn lálò tó torí pé a ti rí àwọn àdìsí míì tó wá tó yẹ rí àwọn nǹkan wọ̀nyí lọ́kọ̀ọ̀kan àwọn nǹkan mẹ́ta tán kábà dápọ̀ síbi àdìsí o pé ẹ̀tọ́ ló kọ fáwọn ẹ̀ tó wá sọ́tọ̀bìnrin tí ò fi tẹun sí ó sọ́tọ̀kùnrin fi tẹun sí àmọ́ mọ́sálà yìí mọ́sálà tó khilafiyya rẹ̀ so khilafu àwọn afọ́ ní orí ẹ̀ Allahu ta'ala náà nọ́mbà 9 àbí àwọn sàmìlẹ̀ náà wàhálẹ́kùn sára ogun ok náà bẹ́ẹ̀ ìmọ̀ ẹ̀sìn ní káyọ̀ sáfàní bẹ́ẹ̀ mẹ́sìn wallahu ta'ala number 10 11 now okay wo là ń wá
bó fẹ́ gbọ́ ìkàlẹ̀ nísìnyí Chris lọ́yà tí mọ́lá mọ́túnmọ́lá lọ́yà tó jẹ́ Christian tó lóun òṣèjọ́ ọmọ òun ò bá ẹni ẹsẹ́jọ́ òun ò kọ̀tínù pẹ̀lú iṣẹ́ tó ń ṣe mọ́ ẹ̀wọ́n bá bèèrè lọ́wọ́ kí ló fà á tó tí lóun drop fún ẹgbà yẹn ó sọ pé òun padà bí ẹni tí òun gbẹjọ́rò fún tí wọ́n lọ sí kí ló tọ́ lòun ṣe òun wá ní pé ẹ̀rí ọkàn wá ń jáun ara àwọn díẹ̀ tẹ́ máa rí pé tọ́nà bá tọ́nà kọ̀ọ̀kan pé ẹ máa rí nínú àwọn Christian pé ìṣedédé Ọlọ́run ti ṣe fọ́nù fáwọn òṣìṣẹ́ tó gbádùn ni o ẹ mọ̀ nípa ìwé jẹ́ Christian gan irú àwọn kan báyìí ẹni tí ò lẹ́sìn gan irú kan báyìí máa bá lára wọn pápá ní ọ̀tọ̀ lẹ́sìn mùsùlùmí kọ̀ọ̀lá àgbà kéèkì ọ̀hún so ìhà báwo lè rẹ́kọ̀ọ́ sára mùsùlùmí gbogbo tó jẹ́ mùsùlùmí lọ́yà kó bẹ̀rẹ̀ Ọlọ́run ọba because nínú nǹkan tó yẹ pé tó ba Nàìjíríà jẹ́ lónìí tó sì lè ṣàánú tálíkà níbi agbóhùn Nàìjíríà ó ní kí àwọn tí wọ́n ń gbẹjọ́rò àtàwọn tó ń dájọ́ fún wọn dá ẹbí yẹn pé ta ló gé èèyàn lórí ta ló pa ọlọ́run pa ẹ wá débẹ̀ ẹ̀ ń tìfẹ́ di ẹ̀yẹ bú ni wọ́n tẹ̀ bá mọ̀ wọn bẹ́ẹ̀ kọ́lá yóò fojú ọ̀dà wò wọ́n wọ́n ní kí ló dé ọ̀hún tí wọ́n ti mọ́mọ́ ti ṣẹ̀ tẹ́lẹ̀ ní láti bẹ́ẹ̀ ti máa ṣe kéèsì báyìí ẹ̀ tuntun gbà á ṣe bá ti sọ fún yín pé òun lòun ṣe báwọn ni ṣébi mùsùlùmí tẹ jẹ́ ẹlẹ́sìn mọ́nà ni so èyí ní tẹ́lá ṣe nìyẹn mọ́ dáadáa bẹ́ẹ̀ ti tẹ́lẹ̀ sí ṣèyí ti jẹ́ kó mọ̀ so kó bá ti dèèyàn kí ẹ sàlàyé pé báyìí báyìí ni yóò fà ẹni tó jáde níbi tẹ́ tó sì wí láwà ní káwá lé pẹ̀lú mọ́tò rẹ̀ jẹ́ bí ọlọ́pàá tí wọ́n á dá dúró tí wọ́n á ní kí wọ́n ká ti gbé mọ́tò rẹ̀ kó yá nǹkan mẹ́mẹ́ tí wọ́n lọ sọ́mọ́ ẹ̀rọ mọ́tò wa ni ẹ tí wọ́n jẹ́ mọ́tò wa pé ọba bá ṣe bá ń torí àwọn kírísítẹ̀ sẹ́mẹ́ láàrin wa ọ̀rọ̀ kọ́rọ̀ ló sọ bó ti yẹ kí gbogbo àwọn tó bá jẹ́ agbófinró bó ti yẹ kí wọ́n ṣe nu tẹ́ bá ti fura síyàn pẹ́lẹ́lẹ́ kó ọ̀gbẹ́lẹ́gbẹ́ lọ kọ́ọ̀tù kó mú nítorí ẹ̀ iṣẹ́ ilẹ̀ ṣe mo fura gbọ́dọ̀ kọ́ta kọ́ àbẹ́ẹ̀kọ́ ní ọ̀rẹ́kọ́ ẹ̀bọ́n náà ìyá wura yín gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́lẹ́ mọ́ sáàtì jù níṣẹ́ kí n ṣe àdá tẹ́ bá ti mọ́tò tó lọ́gbọ̀ rẹ̀ dá dúró pàbó sọ kèrò ẹ wà àwọn tó wà mẹ́ wá ti jáfà mẹ́ ẹni kó bọ́lẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ ọmọ pé báàgì ẹni yìí dá báàgì àyàfà yìí dá wallahi alazim so bí tá a wà níṣẹ́ àfáà ni ẹ máa sáàtì jù tí ẹ bá wé láàrín tó ga gègèrè tó wọ́ ọ̀kọ̀rọ̀ tó lè nípò káàkì ẹ̀dá àbúrò tó ló padà ọ̀tọ̀ ní wọ́n padà máa fi súnà ṣe kiri kan náà tó wọ́n ẹ̀dá alùsúnà dúró wọ́n wá disguise ẹ̀dá àbúrò ẹ̀dá àti ẹ̀yà rẹ̀ ṣé wà ní ti so iṣẹ́ gidi rẹ̀ tí ọlọ́run sẹ́yìn lẹ́sẹ̀ ara rẹ̀ tó nọ́mbà 11 yọ tí mo fún nọ́mbà ni last question now tó kù bá kú àwọn owó lọ́lẹ́tọ̀ tó gbé òkú àwọn tó lẹ́tọ̀ sí gbé òkú pọ̀ àwọn àkájẹ ń bẹ tí ó kí wọ́n lẹ́tọ̀ sí àmọ́ nǹkankan lè ṣẹlẹ̀ tí ò ní jẹ́ lẹ́tọ̀ sí mọ́ bàbá òkú bàbá ẹni tó kú ó lè jogún rẹ̀ ìyá rẹ̀ ó lè jogún rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ó lè jogún rẹ̀ àbúrò rẹ̀ ó lè jogún rẹ̀ ọmọ rẹ̀ ó lè jogún rẹ̀ bàbá rẹ̀ ó lè jogún rẹ̀ ìyá rẹ̀ ó lè jogún rẹ̀ àmọ́ tá a bá ti wá rí bàbá ò lè jogún mọ́ tá a bá rí ìyá ò lè jogún mọ́ tó ti yé bá a bá rí ọmọ àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò wọn lókè nìyí wọ́n lè jogún mọ́ náà tọ́lá àwọn obìnrin kí wọ́n gbé ẹ̀yìn tó ti ìyàwó 30 years sẹ́yìn wọ́n ti àgbé torí yára pé àwọn fẹ́ ṣe àwọn fẹ́ kọ́ ìlànà ìjọ èyí tí ẹ tẹ́tẹ́ kí náà ṣe èyí ò béèrè ní o bọ́bá fọ́nà ń tẹ́lẹ̀ tó ara sí ìyàwó rẹ̀ wọ́n ní lókùnrin tẹ́lẹ̀ lẹ́yìn ọgbọ̀n wà ní lókùnrin káyì kí wọ́n má lọ rẹ̀ ìṣòwò lágbà ni ìṣòwò lásìkò yìí ní ẹ̀bá dánwó ẹ̀wò bí ẹ̀bá fẹ́ kí wọ́n máa mú wọn ìyàwó rẹ̀ ṣe ní ti lẹ́yìn ọgbọ̀n ọdún ẹ̀mẹ́tẹ́fọwọ́ tó máa bí kí wọ́n mú wọn ọjọ́ ti lọ. ok bẹ́ẹ̀ ni àjọ mẹ́tàlá ọ̀fẹ́ra ààrẹ náà ni ok ok
kò ní jogún wọ́n sì yàrá báyìí bóbi yẹn bá jẹ́ kírísítẹ́nì tó èyàn lè jogún rẹ̀ tí wọ́n ti di mùsùlùmí òun lè jogún wa kí ẹ máa torí ogun pé àdúgbò báyìí wá ní dúkìá náà tí ara bá kú náà kọ́ntínú ìrìnà tó èyàn lè jogún ẹ̀ àtẹni tí wọ́n pa òkú ẹni wọ́n pa òkú kò tó nìyí òun lè jogún nígbà tó sìn èyàn lè jogún bídíà o tó ń bídíà ètò ìgbèrè rí o bàbá yẹn bá jogún bídíà èyàn lè jogún ẹ̀ ó sì lè jogún yẹn náà tó ń bídíà ètò ìgbèrè rí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم